Níbo láyé lọ, níbo láyé yìí rè, níbo láyé yìí lọ, mo máa yé mi mọ́. Ó ní níbo láyé lọ, níbo láyé yìí rè o, ayé yìí mà ń dògbò, ó kọjá òye ẹni. Ibi tó rìn dé, ṣé ibẹ̀ ló máa rí mọ́ o? Mo níbi tó bá rìn dé o, ṣé bẹ́ẹ̀ ló máa rí mọ́? Oríṣiríṣi ìrì ló ń bẹ láyé o, oríṣiríṣi ìrì ló ń bẹ láyé. Ìwà kìí ṣe kéékèèké, ìfẹ́ òtítọ́ kò sí o, níṣẹ́ là ń pààrọ̀ tán ra wa. Ẹ ò rí i pé bákan méjì láyé o, mo lẹ́ ò rí i pé bákan méjì o. Ẹ ló jẹ́ ìpẹ́ padà. Ṣé kò lókè ṣàtúnṣe gbà mí láàrin ilé mi ni? Kí ló ṣẹlẹ̀? Ẹ kọ́ sí lọ́jà rẹ̀, ọ̀bẹ yín bá ṣe nìyẹn. Ṣé ìṣe ojú òṣòro fún yín ni? Tẹ́ bá drive ẹ fẹ́ pààyàn ni. Kí ni gbogbo rubbish yìí náà? Ẹ gbà mí kẹ̀ náà. Láàrin close láìṣe títí ọlọ, láìṣe express. Ẹ lẹ́ ń drive bẹ́ẹ̀ yẹn. Ẹ fẹ́ kọ́ mi lẹ́sẹ̀ ni. I'm so sorry. Kàtẹ́ máa ẹgbẹ́ gbogbo ẹni lọ́jọ́. Owó lórí burúkú gan-an ilé máa kọ́ra mọ́tò ní ẹ̀pẹ̀lẹ́. Gbé mọ́tò yẹn wá ní kí ni? Àti kí tún ni? Láti ní mọ́tò yẹn báyọ̀ ẹni máa kọ́ ní mọ́tò ni. Láti ní mọ́tò báyọ̀ ẹlòmíràn dẹ̀ lè rì mọ́. Kí ló dé? Ẹ kó sì lọ́jọ́. Bàtà wá ní mọ́tò ńkọ́. Gbàdé ní mọ́tò ńkọ́. Olówó ogbó tó ń sílẹ̀kùn fólè. Bóyá ń ṣe torí òun drive ń sìn ẹlòmíì tó you give space for pedestrian to go. Madam, I'm so sorry. Please, ẹjọ́. Ẹ má bínú, tẹ́ bá dẹ̀ fẹ́ kí n gbé yín lọ hospital, má gbé yín lọ hospital. Wàá wo Ọlọ́run àgbé lọ hospital. Wàá lọ hospital, irun àá lọ hospital. Ẹ̀rọ kí ni kò tẹ́ fẹ́ ọgàn náà? I don't understand. Ọ̀gá máa lọ jọ, kò tí mo sọ fún ẹ pé kó máa lọ. O ti overstay kọ̀ máa lọ. Anyway, I'm sorry. Sorry for yourself. Sorry yẹn ló ń bí yín nù àbí? Ẹ máa ń ṣe nìyẹn. Ẹjọ́ ẹ lọ jàre, please, ẹjọ́ ẹ lọ. Adúpẹ́. Ó mà wà nílé. Níbo ló ti máa pààyàn? Apààyàn. Mi sọ fún ẹni tó fẹ́ fi mọ́tò pa mí nìyí. Ọlọ́run ní jẹ́ kí n fi mọ́tò tèmi pààyàn. Àbúrò, ó ṣàmọ gbogbo ọ̀rọ̀ tí mi máa ń bá mi sọ lórí kí n mú ìyàwó wálé. Wọ́n frustrate mi lọ́jọ́ tá à ń sọ yìí. Débi wípé mo ti wà carried away pẹ̀lú ọ̀rọ̀ wọn. Bí mo ṣe fẹ́ fi mọ́tò yìí tí wọ́n nìyẹn. Mọ́tò mi ò gbá wọn o. Mọ́tò yẹn hit mi. Ó gbá mi. Ó hit ẹ̀ ni mo feel tí mo fi gbá kí ló dé? Ṣé àdẹ̀ni fi mọ́tò ẹsẹ̀ rìn mọ́ ni torí pé ẹ̀ wá mọ́tò? Ṣé mo sọ̀rọ̀ yẹn fún ẹ ni? Tó bá mọ bí wọ́n ṣe tú wàhálà sílẹ̀ lọ́jọ́ tá à ń sọ yìí. Sorry dé wọ̀ lọ́jọ́ yẹn. Mo ní I'm sorry, wọ́n ní pé kí n má sọ pé I'm sorry mọ́. Ok, ṣé kí n gbé yín lọ sí hospital? Ó ní Ọlọ́run jẹ́ káwọn orógun hospital. Kí lẹ fẹ́ gangan? Àǹtí ò lè sàn kankan o. So, Auntie Sheo, bọ̀dá mi, ẹ̀gbọ́n mi gangan, Abíọ́dún, àwọn lẹ́ ń wò yìí. Bọ̀dá mi, this is my bí ẹ̀gbọ́n, ṣẹ̀wọ̀n area sister. Bẹ́ẹ̀ ni o, tí n bá rí wọn báyìí, ọkọ mi ò sí mi o. Yeah. Nice to meet you. Ìjọ yẹn ẹ̀rù ló bá èmi náà because ta ló fẹ́ kú. Mo mọ̀ pé mo overreact ìjọ yẹn, má bínú. Ṣé mi náà lè padà ṣe sorry sí i? Apology accepted. Thank you. Ọ̀sẹ̀ ti dá báyìí. Ẹ̀yẹn náà dà. A jẹ́ pé ibi tí a fẹ́ gbin obì sí, obì ti padà lálẹ́ wò ń bẹ̀. Kò yé mi o. Ẹ má dá wọn lóhùn, ó yé yín. Ẹ̀gbọ́n mi ó yé yín jù bẹ́ẹ̀ yẹn lọ. Ṣé ká kúkú jọ lọ rí mọ́mí pọ̀? Pẹ̀lẹ́ mi ti ń lọ tẹ́lẹ̀. No, ẹ jẹ́ ká jẹ yọjú sí. Yeah. Bọ́dà mi.
Mo rí ojú yín o. Àwọn dáàdi wa sọ pé a kì í gbókèrè lójú ọbẹ̀. You won't see the best of me until you come to Naija. Wá ti gba tá ti wà lẹ́nu ọ̀rọ̀ yìí, and you know how much I love you. Please, come home. Kò easy náà ló ń tẹnu mọ́ ní gbogbo ìgbà. Bó ṣe ń sọ pé kò easy, ó ti jẹ́ kí n máa rí ní rí pé ò fẹ́ ká má rí. Yes. Look, reason tí mo fi ń distant ara mi pẹ̀lú ẹ̀ gangan náà ni. Because ó ti ń dàbí ìgbà tó jẹ́ pé èmi ni mo serious pẹ̀lú relationship yìí. You are not serious. Dúró náà, babe. Bó pẹ́ bóyá, ṣé ò ní padà wá sílé ni? Wọ́n nílé lábọ̀ sí mi oko. You need to come home. You are hardworking, I'm also hardworking. Táwa méjèèjì bá fi ọwọ́ wẹ ọwọ́, a máa build empire. Come home. I love you so much. And pẹ̀lú bó ṣe ń ṣe yìí, ó ti jẹ́ kí ìfẹ́ yẹn kó fẹ́ máa depreciate. Please, come home. Àfi tó bá jẹ́ pé o ti wá ní èèyàn kan ní UK tó ń fẹ́, tó wàá fẹ́ jẹ́ kí n mọ̀. Tó bá jẹ́ pé o ti ní sọ fún mi, I can let you be. Kí ló tún think about it? Kí ló ń think about? Téèyàn ò bá ti ní kan ṣe lèèyàn máa sọ pé I have to think about. You don't have to think about anything. Kò sí nǹkan kan tó need láti rò. Tó bá jẹ́ pé bóyá ẹ̀rù ń bá ẹ pé bóyá tó bá délé, ta ló máa take care? I'm okay on my own. And you also, you are okay. Ìyà ò lè jẹ́ tó bá wá sílé. Please, come home. Oh, lè mọ̀ mo ṣe ń feel pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ yìí. I love you so much. Anything o bá nífẹ̀ẹ́ lè ọmọ máa feel bí mo ṣe ń feel right now pẹ̀lú. Please, má jẹ́ ká lose ọ̀rọ̀ ìfẹ́ yìí. I don't want to lose you. And èmi náà ò fẹ́ kó lose me. I love you. Babe, mo kì í ṣe ọmọ kékeré. Ó fẹ́ fi style tú fẹ́ jẹ́ ká kú lórí ọ̀rọ̀ yìí nìyẹn. Ọ̀rẹ́ ti yé mi. Mo fẹ́ dọ̀dọ̀ ọ̀rẹ́ mi Báyọ̀. Okay. I still love you. Yeah, bye. I think I've tried. Yeah. I've tried. Sir, ṣé kò sí? Kí ni mo complain fún ẹ? Ìgbà tí mo bọ́ tẹ̀ pariwo náà ló jẹ́ kí n sọ má bínú. Sọ àwọn oúnjẹ yẹn ti rẹ́dí sà, ṣé kí n sàwẹ̀? Mo ń jáde, bóyá tí bá dé màmá jẹ. O láìkì ẹjọ́. Bí Ọlọ́run ṣe ní ẹ̀yin méjèèjì máa mọ̀ra yín nìyẹn o. Well, kí Ọlọ́run wá jẹ́ kí ẹ mọ̀ra yín jù bẹ́ẹ̀ yẹn lọ. Kó ba lè so èso rere. Ọlọ́run ti jẹ́ ká mọ̀ra ju bá a ṣe mọ̀ra tẹ́lẹ̀ lọ already because èmi ń gbé jáde lọ́la. Àdúrà kan tó máa gbà ní pé k'Ọlọ́run jẹ́ kó so èso rere. Tèmi dẹ̀ ti mọ̀ pé eléyìí tí mo dáwọ́ léyìí ó máa ṣe èso rere. Ó tiẹ̀ ti so èso rere. Bọ́dá mi. Bro mi. So now tẹ́ ẹ̀ ń gbé wọn jáde. A jẹ́ pé àwọn méjèèjì lẹ́ ń gbé jáde nìyẹn o. Àwọn awájú mẹ́ta. Bẹ́ẹ̀ ni. No, praise the crowd. Ẹ ní sùúrù. Ṣé ti gbà pé blood sister yín ni mí ni? Mo rántí. So èmi ni mo ti wá di 3 is a crowd. Torí pé ẹ fẹ́ gbé àǹtí Ṣeun jáde. Wọ́n ní tí ọkọ bá ti mójú aya tán tàbí tí aya mójú ọkọ tán kí alárinà kó wá step aside
So you need to step aside. Wow. Yes. Má fi yẹn ṣèbínú máa ọ̀rẹ́ tí mo bá débi tí mo ń gbé sweetheart mi lọ. Tí bá rí one or two things to my like, má pick it. Wait, má bá mi sọ ìyẹn. Lè pick bí ó ṣe máa tẹ́ mi lọ́rùn. So I better kí ẹgbẹ́ àwọn méjèèjì jáde. So I will shop for myself, you know now. Àbúrò mi ò ní agídé. It's a no. Capital no. It is a no. Three is a crowd. Má worry. Okay, yeah. Kí ni nǹkan tó fẹ́ gangan? Emma mean it. Of course I mean it. Oh yeah. Kí ni nǹkan tó fẹ́? Ṣé rántí pé the last time I was talking pé mo need new phone. Ojú phone mi ti ń ṣe bla bla. Mi rántí. Ẹ rántí àbí? Ṣé máa bá mi ra new phone? iPhone ni mo fẹ́ o. Ó sọ pé? Latest iPhone ni mo fẹ́. Má worry. Mo mọ nǹkan tó fẹ́. Má sọ nǹkan tó bá fẹ́ mọ́. Pẹ̀lú gig, I want 256 gig. Because memory phone mi kò ní space mọ́. Èmi mọ nǹkan tí mo máa rà fún ìwọ, má worry. Mo ti rohun tó wù mí, òun láyọ̀ ọkàn mi, arẹwà ọmọ. Mo ti rohun tó wù mí, òun láyọ̀ ọkàn mi, yeah. Arẹwà ẹlẹ́yinjú ẹ̀gẹ́, jẹ́ kí n mú ẹ relé ilé àwọn ọmọ dà mí o, mo ní jẹ́ kí n mú ẹ relé ilé fàdà mí. Orí ló gbé wa pàdé, kádàrá ló so wá pọ̀, yeah. Òun láyọ̀ ọkàn mi, ó wù mí o, ó wù mí, ó wù mí o, orí ló gbé wa pàdé. Mo ti rohun tó wù mí, òun láyọ̀ ọkàn mi, yeah. Arẹwà ẹlẹ́yinjú ẹ̀gẹ́, jẹ́ kí n mú ẹ relé ilé àwọn ọmọ dà mí o, mo ní jẹ́ kí n mú ẹ relé ilé fàdà mí. Orí ló gbé wa pàdé, kádàrá ló so wá pọ̀, yeah. Òun láyọ̀ ọkàn mi, ó wù mí o, ó wù mí, ó wù mí o, orí ló gbé wa pàdé.
darling. Mo fẹ́ bomi kí n bẹ ṣe tea. No, come on now. Mo fẹ́ bẹ ṣe breakfast kí n tó lọ now. Oh, mama stress arrest. No. Jẹ́ kí n stress ara mi. Kó tó jáde at least kó fi nǹkan sínú. Then mo fẹ́ appreciate everything tó ṣe fún mi lánàá. Ó ti pọ̀ jù. From shopping to taking me out, and I had fun. Thank you. It's nothing. No, it's a lot. Stop. No, honestly, it is. Oh my God. Mo man like obìnrin tó bá máa appreciate nǹkan tọkùnrin bá ṣe fún. It's good to do that. I mean, why not? You're a good woman. Thank you. I love it. Yes, so checking, be prepared to. So just take that while I prepare your breakfast. Anikoma worries. No, come on, go. Let me do that. Okay, Jeka Josh. No, oh my God. Malo now. Just I beshe. All right. Go now. I'm just waiting. Because I don't want to go. I want to stay. Just go. Let me do it now. Just I be prepared. Can be here then. I be prepare breakfast then. All right. Go. Okay. Go. That's a story. Very nice. Sọ pé mi ò mọ Ṣeun tẹ́lẹ̀ torí Ṣeun gan ti di mọ̀lẹ́bí ó ti di àbúrò sí èmi gan láti ìgbà tó wọn àti rẹ̀ wọ́n ti jọ rìn mi ò dẹ̀ bá ìwà pàlàpàlà kankan lọ́wọ́ ẹ̀ nítorí náà mo fi gbogbo ọwọ́ sí fi ẹsẹ̀ sí Wọ́n mi ẹ ṣe mo dúpẹ́ ma. Ìyẹn túmọ̀ sí wípé bí Ṣeun wò ti gbò. Tẹ́lẹ̀ nǹkan wọ́n ní láti dìbò kan tó wọlé àwọn atẹ́wò yìí àti fọwọ́ sí àdètú ti fẹsẹ̀ sí àti Ṣeun ẹ̀gbọ́n mi tẹ̀wọ́ yẹn ojú kan ìpà ojú kan ẹ̀rẹ̀ àwọn gangan ní igi lẹ́yìn ọgbà tiwa tó ẹjọ́ ojú mi báyìí ó ti dojú ẹ̀yìn. Kò sí problem Rẹ̀mí thank God pé ìwọ náà kúkú mọ sísítà tó ní pé mi ò ṣe ní ìrìnkùn mi ò kọjá ìyá ara mi and besides èmi fúnra mi mo love boy ẹ̀gbọ́n ẹ̀ so òun náà kẹ̀rẹ́ ó love àjọ love ara so mi ní any reason láti ẹ̀ dé so ìwọ ni kò máa fàdúrà ràn wá lọ́wọ́ kò ní sí wàhálà èṣù. so ilé ìta ti ẹ̀ sọ̀rọ̀ ìtọ́jú ìgbà wo wá lẹ fẹ́ fi gbogbo ètò sí torí gbogbo ṣe ń lọ yẹn. Ibi tá à ń lọ gbogbo nìyẹn. Well, mommy, ẹ ṣé mo dúpẹ́ ma ẹ ṣé tí ẹ accept me èmi náà mo wá bá àwọn òbí mi sọ̀rọ̀ àwọn náà like ibi ọdún the only thing tí mo kọ̀ rí ni wípé àwọn ò nífẹ̀ẹ́ sí ìgbéyàwó aláriwo. Èmi náà ò nífẹ̀ẹ́ sí nǹkan tó bá ti máriwo dání torí nǹkan tí a bá fi pamọ́ ló máa ní. Yes ma bẹ́ẹ̀ ni. Ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ta tí èmi lérò kan máa sọ aláriwo yẹn mo lérò kan máa support. Aláriwo ẹ ṣé gan ma ẹ ṣé mo dúpẹ́ ma iṣẹ́ kò fẹ́ inú mi dùn pé accept me tọwọ́ tẹsẹ̀ ẹ ṣé ma. ó yẹ kọ́mọ yìí ti parí oúnjẹ tó lóun ṣe látara. ẹ ṣé. Ṣeun bèbè báwo ni kí ló ń ṣẹlẹ̀ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan n máa pe fóònù ẹ títí tí ò ní gbàgbọ́ ìyẹn ilé yín náà ni mo débẹ̀ mo ò ní rí ẹ tó bá tiẹ̀ jẹ́ pé ó lẹ́ṣẹ̀ tí n bá ṣe ẹ̀ ó máa sọ fún mi náà ṣẹ́mi ń bí ẹ lóògùn rẹ at least a ti ń babọ̀ ń sìn kò ń ṣàna o tó bá tiẹ̀ ní pé ó lẹ́ṣẹ̀ tí mo ṣe ń má dé bẹ́ẹ̀ ó má dé dáríjì mi. inú mi dùn pé ìwọ náà wọ̀n wípé a ti ń babọ̀ ọjọ́ ti pẹ́ èmi àti àti ń date that to how long? 5 years of course. 5 good years. You are a time waster. Aláìní kan ṣe dẹ̀ ló jẹ́. Bẹ́ẹ̀ ni ìjọ wo gangan ló fẹ́ fẹ́ mi gẹ́gẹ́ bí ìyàwó
Gbogbo àwọn ẹgbẹ́ mi pátápátá ló ti ṣègbéyàwó. Èyí tó ti bímọ nínú wọn ti bímọ. Tí máa ń bẹ sọ pé ìjọ gbọ̀ngàn la fẹ́ fẹ́ra. Wà máa sọ fún mi pé kíní kan o. Wà máa give different excuses. And I'm tired. Reason tó ṣe ń pè mí tí mi ò ṣe gbé kọ́lẹ̀ nìyẹn now. Because mi ò lè jẹ́ kó báyé mi jẹ́. I've had enough of your excuses. Ojoojúmọ́ tí máa fẹ́ sọ̀rọ̀ pé ọ̀rọ̀ gbéyàwó báyìí báwo la ìfẹ́ ṣe, ìjọ ló fẹ́ àtọ̀rọ̀ mi, ìjọ ló fẹ́ máa wò bí mi. Wà change ojú ni. Wà sọ di nǹkan mímọ́ mi lọ́wọ́ ni. Oríṣiríṣi irọ́ ló ti pa fún mi. I've had enough of it. Ṣó ti gbọ́? Èmi dẹ̀ jókòó ti fẹ́. I love my boyfriend. I love my boyfriend. Does my boyfriend love me? That's the question. Because gbogbo nǹkan tá a ṣe kò yé mi. Ṣorí ilé tí mo ṣe yìí mo kò wá bẹ́ẹ̀ ni pé kó lè mọ̀ ọlá ìfẹ́ tí mo ní sí ẹ pé kó lè mọ̀ pé o kò má ṣe wàhálà lásán. Má ṣe wàhálà lórí mi mọ́. Stop calling me. It is over between us. Listen, kò rí bẹ́ẹ̀ náà. Why don't sọ̀rọ̀ bí ilé? Mo kò sọ pé kò fún mi ní little time. I need to put things together. Ìwọ náà mọ̀ pé owó náà fi ń ṣọkọ obìnrin. Tí o bá sówó ìwọ náà owó tó ṣe rí náà, owó la ṣe máa fi maintain ẹ̀. Ṣé o fẹ́ káwọn anu máa rí ìta nírò tá máa fi enjoy ni? Ìwọ náà mọ̀ náà. Okay, ṣé mo kò tó ṣẹlẹ̀ ń sìn? At least ìwọ náà wo mo ṣe rí. There is money now, so mo ti ready and I've come. Nǹkan tó bá kàn tó máa wù mí kó ṣe ń sìn ni pé pick dates to Bago. Yeah, and we're good to go. Problem is, èmi ò ní little more time here more. Because I know you are a liar. No. Tó bá sọ nǹkan ẹ̀ kan sìn, tí má gbọ́ sí ẹ lẹ́nu. Tó bá ti má bring up issue again, another excuse to my give. You keep giving different excuses and I've had enough. No, it's not like that. It's Just give over. me a try. It is over. Ojú mi ti là. No, ṣe. Ojú mi ti là. Oh, lè ṣe báyìí. Mo ní mi ò ṣe mọ́. No, now. Mi ò ṣe mọ́. It's over, please. It's over. Lákọ̀ọ́kọ́ máa kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ fún ti contract tó bá mi ṣètò ẹ̀. Kò wá ṣe pé o ṣètò ẹ̀ lásán. O tún make sure pé èmi ló já mọ́ lọ́wọ́. Thanks so much. Bí ọdún. Anyway, o kàn ń amaze mi ni. Because mi mọ reason tó ṣe ń dúpẹ́ lọ́wọ́ mi. Yes, because mi mọ nǹkan tí a wà fúnra wa fún tá a bá tún lè ṣera wa lóore. Àti pé pàápàá Yorùbá ní ká fi ọ̀tún wẹ òsì, ká fi òsì wẹ ọ̀tún, òun lọ́wọ́ fi máa mọ́. Bẹ́ẹ̀ni, ok, tí n bá ṣe fún ẹ, ta ni mo fẹ́ ṣe fún? Tó bá tún wá rò dáadáa tó lárò jinlẹ̀ lórí ẹ̀. Ṣé wọ́n fúnra lára ẹ lè káyé nǹkan ribiribi ní dáadáa tó ti gbé ṣe ní láìfẹ́ mi náà? Especially the contract you are talking about. Ṣé o mọye contract tí wọ́n fúnra lára ẹ ti gbà fẹ́ mi? Ṣé o kí ló wá ń dúpẹ́ fún? Ọ̀rọ̀ ló sọ. But same Yorùbá tó sọ wípé ká fi ọ̀tún wẹ òsì, ká fi òsì wẹ ọ̀tún lọ́wọ́ fi mọ́. Àwọn náà lọ tún sọ wípé tá a bá ṣe ní lóore ọpẹ́ là dá, mo wá dúpẹ́ tèmi dàgbà. Onílù ọ̀la Adéwọlé afẹ́nulùlù. Ìní ní ẹni lè ṣe mí. Ó ti yé mi. Mo understand. Bí ọdún, let's not forget. Bó ni ẹ bá ọ̀rọ̀ ṣeun dé? Ó ti ń tóbi ju bí mo ṣe lérò lọ. Kí ló ṣẹlẹ̀? Orin wedding date ló ń kọ sí mi létí ní gbogbo ìgbà. Ó ti wá kọrin yẹn débi wípé etí mi ti fẹ́ di. Mo ṣáà ti agree pẹ̀lú wọn pé a máa mú date nínú oṣù tá a fẹ́ mú yìí. Bí ọdún, I can't wait. Honestly. Ọmọ. Wo ó ti ń ṣe bí kò máa rí ó ń ṣe bí kò rí máa rí mi lè wait. No. Ìdùnnú tèmi gangan nìyẹn, nǹkan tí mo fẹ́ lọ́wọ́ yìí nìyẹn. And I wish you best of luck. Thank you. I wish you best of luck. Yeah, if that should be the case, a ní láti toast fún ti new contract tí ó ṣẹ̀ṣẹ̀ gbà. Lẹ́ẹ̀kejì fún ti ìyàwó tuntun tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọlé. Ìyẹn já sí pé double celebration. Yeah. Okay, let's make a toast. So more money, my love. Thank you. God bless you. Tabakuro mi, o máa lọ celebrate Femi big time ni o. Anything tó bá fẹ́. Already láti ṣe. I trust you. Mo trust ẹ. Wo kó sì ló máa gbé mi lọ. Àṣírí ta
bá ti débẹ̀ nǹkan ni kò ṣe point and kill. àárọ̀ mo ti repent mi ì ṣerú yẹn mọ́ ìgbà tí n ti yàn àlè mọ́ lówó ti ń gbápò mi ọ̀sẹ̀ tí mo ṣe márì tán báyìí èmi dá ṣìnà lẹ̀ ni mi ṣe mọ́. ẹ̀rọ àlè ṣe mọ̀ pé nǹkan tí mo sọ̀rọ̀ rẹ̀. tí mo mọ inú ẹ̀ mo mọ inú ẹ̀ dáadáa. bí erin bí màálù ni mo sọ̀rọ̀. òkè yẹn ló ń sọ ẹ̀ sórí ìwọ fúnra lára tó bá ti márì nsìn ló mọ ṣìnà. ló mọ ṣìnà. mo fẹ́ kó fi jọ ọ̀rẹ́ mi kan ni Nurudeen Onítìrí bó ṣe márì tán báyìí ṣìnà dúpẹ́ ni kò ṣe ṣìnà mọ́ rárá. bóyá ká sọ pé torí pé mi ò tí ì rẹ́dí láti stop ìṣìnà ni mi ò ṣe tí ì fẹ́ márì. ìyẹn kọ́ wọ́n fúnra ẹ̀ kì í ṣe ṣìnà ìgbà tí ìyàwó ẹ̀ ti kú yẹn obìnrin kankan ò fẹ́ hùn ẹ̀ mọ́ nìkan tó ń ṣe ẹ́ nìyẹn. ọ̀rẹ́ mi ò wọ́n. bí ọdún sórí tẹ́ bá ti ṣe wedding tọ́lọ́run bá ṣe tó fi ọmọ alábàríkà sí yín láàrin Providence School mo fẹ́ kó mọ́mọ́ lọ ìfagbà best education Providence School lónìí honestly ibẹ̀ làwọn ọmọ mi lọ ibẹ̀ làwọn ọmọ mi lọ education most important thing in life yes so note tó bá ti bímọ báyìí. mo ti note because mo mọ̀ pé o kì í fi ọ̀rọ̀ education ṣeré. mo cherish ẹ̀ gan wọ́n dẹ̀ ní creche wọ́n ní primary school wọ́n ní secondary honestly hostel wa and it's affordable. a jẹ́ pé tí bá ti bímọ àkọ́kọ́ jù sí creche ayọ̀ tó fi máa wọ primary school tàbí secondary school tó bá dẹ̀ jẹ́ pé ìgbà tó mọ́ bá fi máa wọ secondary school àwọn náà tún ti ní institution. Providence náà ló ti máa ṣe gbogbo ẹ̀ so akọ̀ ọ̀run tí wọ́n pé uni ní kí wọ́n ní o. of course university normal. Ọ̀gá fún yín rígo. Ọ̀gá. Hello, Dimlade. Sweetheart tó pè mí ẹ̀ ni. Oh, shock me back on it. Dimlade, you are ready to be my wife? I'm happy. Ó tún shock me lẹ́ẹ̀kejì ni. Bye, babe. Ọ̀gá ṣé kí n lọ sẹ̀wọ́n tẹ́lẹ̀ kí n sì ń sìn. Ọ̀gá. Ọ̀gá. Bí ọdún ṣé kí n má tán ọ̀rọ̀ tó sọ sílẹ̀ yìí ó ṣe bí ẹni lè díẹ̀ o but o ní láti act fast kó má lọ dìṣù àtàyànyàn ọmọ ẹ lọ́wọ́ o. I am confused. Reason tí mo fi wá bẹ náà ni kò yé mi ní ọmọ kan tí mo lè ṣe mọ́. ok pẹ̀lú gbogbo nǹkan tó sọ sílẹ̀ ìgbà tó mọ̀ pé o ní relationship kan níbì kan tẹ́lẹ̀ kí ló dé tí o ti ẹsẹ̀ ṣeun bọ odò tó tún wá ní pé kó máa kérora òtútù ń sìn. Kò ń ṣẹjọ́ mi Démiládé ló dá gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sílẹ̀. lọ́nà o. Good. Démiládé ni mo kọ́kọ́ pàdé online. Okay.
tá a jọ ń sọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ àwa méjèèjì wọ̀ bó tí mo bá ti sọ fún wípé Démiládé relocate wá sí Naija ká lè take ọ̀rọ̀ ìfẹ́ wa serious á nínú òun ò lè fi UK lẹ̀ òun ò lè fi ṣe òun sílẹ̀ kó máa bọ̀ ní Naija ìyẹn lòun ṣe lọ́wọ́ tí Ṣeun fi wọlé Ṣeun wọlé Ṣeun serious pẹ̀lú mi mo nífẹ̀ẹ́ ó nífẹ̀ẹ́ mi mo rí nǹkan tí èèyàn lè fi sọ wípé ìyàwó mi ní lára Ṣeun mo dẹ̀ move on pẹ̀lú Ṣeun suddenly Démiládé kàn dédé pè mí wípé òun bọ̀ ní Naija kò wá ṣe pé bóyá òun bọ̀ ní Naija nìkan òun fẹ́ relocate sí Naija nítorí tèmi. Ibi tí gbogbo ẹ ti dojúrú nìyẹn. That means Démiládé ló jẹ̀bi ọ̀rọ̀ yìí náà jẹ́ kó yé wípé gbogbo ìgbà tí ó ń fi ẹ ṣakọ yẹn ìwọ ti lẹ́lòmíì tó move on pẹ̀lú so kóun náà lọ́wọ́ ọkọ tiẹ̀ síwájú kó jù bẹ́ẹ̀ lọ. Ó wá difficult láti ṣe. How? Reason tó fi difficult lélẹ̀ ṣorí Démiládé tí èèyàn bá sọ wípé nǹkan téèyàn ń rí lára obìnrin no sorry kéèyàn sọ wípé àwọn nǹkan téèyàn ń rí lára obìnrin tí èèyàn fi ń pe obìnrin ní wife material tí èèyàn fi ń pe obìnrin ní àlùbáríkà wife gbogbo ẹ̀ ló kún ara ẹ̀. Wow. Firstly, she's a UK citizen. Secondly, she's made already. Already made ni. Kò ṣe pé bóyá ó máa dé Naija á wá jẹ́ liability sí ẹ lọ́rùn. Ọmọ tá à ń sọ ìbọn olówó jù mí lọ. Wow. Ó tó torí. Ọ̀rọ̀ mi ti ń yẹ dáńsì. Ó ń wọ̀ mí létí o. Wow. Tó bá ń sọ wípé obìnrin ní owó olówó ó tún wá wà hardworking. Wow. Kí nìyẹn tún wá lára obìnrin mọ́. Now ṣé ru ọmọ yẹn lè máa wá sọ fún wípé mo ti léèyàn kan bí ìgbà tí ìfawọlé tọ̀yọ̀ wá téèyàn dẹ̀ lé dànù. Dànù ni ọ̀rọ̀ ti lójútùú bí ọdún. Ṣé mi ò mọ̀ pé nǹkan tí o ti make up mind ẹ lé lórí tó báyìí ni kó lè then invite Ṣeun sit her down jẹ́ kó yé wípé o ní èèyàn kan tó ń fẹ́ nílùú òyìnbó tó dẹ̀ wà okay tó jẹ́ ready made ni tó dẹ̀ ní nǹkan tó ń pè ní quality láti jẹ́ ìyàwó ilé so ìwọ Ṣeun go to this side wọ́kọ̀ tiẹ̀ kó fẹ́ ọlọ́run àyànkọ́ alálùbáríkà fún ẹ and it's as simple as ABC tó jù bẹ́ẹ̀ lọ. Owó ṣe ronú owó ṣe sọ sílẹ̀ ṣòdẹ̀ lérò pé ó máa easy láti sọ pé. Òun ló máa rọrùn jù. Lọ́wọ́ tí ò ṣẹ̀ mí ṣé kò ṣẹ̀ mí èèyàn dáadáa ní Ṣeun ó nífẹ̀ẹ́ mi èmi náà nífẹ̀ẹ́ á difficult kí n kàn wá dédé lọ sọ́rọ̀ kò kàn sọ fún bẹ́ẹ̀ wígbà tí wọ́n máa pa ni gbogbo tó mọ̀ pé ò nípa kí ló dé tó wá hype Démiládé báyìí ló bí ẹni. Ó dàbí pé Yorùbá ò yẹ mo sọ wípé UK citizen. UK citizen ló ti gẹ̀ẹ́tì bí ọdún. Definitely. Automatically citizen ni wọ́n yes. Fẹ́mi bàbá wọn tí n bá tiẹ̀ tí ì lọ bá wọn ó pẹ́ bóyá. Wàá sì lọ bẹ́ẹ̀ ni. Àbí nígbà tí o ṣe pé bóyá orí embassy fẹ́ dàrú wọn wá ní fún ẹ visa kí ni wọ́n máa jẹ yó wọ́n á rí wọ ọkọ citizen bàbá àwọn citizen wọn ò ní fún ẹ ní visa. Wọn tó bẹ́ẹ̀ ó ti ọ̀rọ̀ ti yanjú ohun tó lè ṣe náà nìyẹn. Okay, let me ask you a question. Jọ tó bá gbé Démiládé àti Ṣeun tó bá gbé wọn sórí wọn èwo ló máa já wọn jù nínú àwọn méjèèjì. That is where the problem lies. I am confused. Yeah. Bàbá wèrè ni ẹ́ o. Bí ọdún bàbá wèrè ni ẹ́ ọ̀dájú dẹ̀ ni ẹ́ pẹ̀lú Ọlọ́run má jẹ́ kí ìfà kó padà fà ẹ́ lápò ìyá ni o. Mò ń kọ́nsìn ò ń parẹ́ mò ń gbé dúró ò ń da dùbúlẹ̀ padà eventually tó bá padà jálé ẹ lórí wá ní mo sọ tèmi o má wọrí wá ní mo sọ tèmi yá kúrò ńbẹ̀ ìwọ fúnra lára ẹ o ti make up mind ẹ already so má fi lọ̀ mí mọ́ má fi lọ̀ mọ́ o ti made up má fi lọ̀ mọ́ o ti make choice ẹ èmi á fẹ́ ṣe ẹ̀yẹ
ọkọ̀ UK citizen kí ẹ ṣe ẹ̀yẹ kẹ̀ kí n sáré pé èlé ó ń bá mi sọ̀rọ̀ látàárọ̀ mi wá dá lóúnjẹ ń dá lóhùn sí a ti parí ọ̀rọ̀ tí ní àtẹ. ọ̀rọ̀ mi ti délẹ̀ wo. kò lè débẹ̀ bí ọdún ọ̀rọ̀ ẹ̀kẹ́ kí n fi sí spíkà kú ọ̀gọ̀ngàn wà á rí pọ́rọ̀ tó important. Rẹ̀mí ní nǹkan tó ń ṣẹlẹ̀ o torí ó ti sún mi o bí ọdún ìgbékọ́ mi mọ́ o. Mọ́mí ẹ̀rọ àmà. Báwo ni my dear? Yes ma. Ìgbà wo ni gbogbo yẹn bẹ̀rẹ̀? Ẹni ọjọ́ mẹ́ta inú ni mo notice máa pè kò ní gbé kò dẹ̀ ní pè mí padà. Ṣé o dẹ̀ ti wá délé? Mọ́mí mo ti wá lọ sílé ìjọ́ tí mo wá délé kẹ́tì máa ní kò sí nílé mo dẹ̀ ní kí ẹ bá mi jíṣẹ́ pé mo ti dé ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ mo ti lọ kò dẹ̀ pè mí mi ò get any response from him ìgbà tó sú mi náà ni mo ní kí n wá yọjú sí ìgbà kí n wá ṣàlàyé fún yín. But that is totally strange. Ẹ̀gbọ́n mi ò bí kọ́ yín kẹ́. Láì ṣe pé ẹ níjà ti tẹ́lẹ̀. Rẹ̀mí èmi àti ẹ̀ ò ní gbólóhùn àsọ kankan ìfà tó tábà tẹ̀lé ní misunderstanding ṣé bá jọ máa sọ àdèmájọ settle náà ni but in this picture mi ò tiẹ̀ ní idea nǹkan tó ń ṣẹlẹ̀ ó kàn déédéé go off ni. Okay. Bóyá kí èmi wá wọn lọ sílé. Then tí n bá ti débẹ̀ máa find out nǹkan tó lè fà kọ́ mọ̀ máa pick on because it's really strange. Okay. Oh, better. And as Emi go máa lọ, I'm going to call him right away. Máa lọ pé right away. Ẹ ṣé ma. Ọkọ mi ò balẹ̀ Rẹ̀mí ní àti àjà ní any argument àní anything ó kò dé disappear. But ẹ̀gbọ́n mi ò ṣe ríyàn bẹ́ẹ̀. Bóyá ẹ ti ń ṣe nǹkan kan fún wọn tó lè fà kọ́ mọ́. Ó dáa nísìnyí tí mi ò mọ nǹkan tí mo ṣe ń kọ́ ṣe bí èmi àti ẹ̀lájọ́ ń wà in a relationship anything bad then you go on I have a right to know ibi tí mo dẹ̀ ti wrong màá dẹ̀ bẹ̀ á dẹ̀ settle but èyí tó wá go totally mute in fact ó frustrates me mi lè sùn mo kàn ó rò pé what's wrong with Bíọ́dún what's wrong with why is he behaving this way. ọmọdé bá ṣubú àwòwájú ọkọ mi ò balẹ̀ ọmọ jẹ́ ntàn ẹ̀ ọkọ mi ò ṣùgbọ́n bá gbà bá ṣubú yóò ẹ̀yìn o. and he knows I love him why is he behaving like this. bàbá ń sunkún ṣe ló yẹ ká mọ ríran òwò ìfúnra yé ìfúnra ìfúnra tẹ́ẹ̀rí yẹn lókun. Nǹkan tí ẹ̀ ń gbìyànjú àti ṣe yìí kò ní bí wọ́n tó dáa o. Ta ló ń lóyún ta ló ń bímọ torí kò yé mi. Really? Ẹ pretend bẹ́ni pé ẹ mọ̀ nǹkan tẹ̀ ṣe. Wọ́n ní nǹkan tó ń sọ òye mi ṣé kó máa parọ́ mọ́ra mi kó yé mi ni. Do you want me to pretend? Okay. Ẹ̀yin lẹ mú date. In fact, ẹ ti introduce àti ṣeun sí mọ̀ sí. Ọdún méjì. Wọ́n dẹ̀ ti wá sọ fún gbogbo àwọn ọ̀rẹ́ wọn pé àwọn ti mú date, àwọn fẹ́ wed. All of a sudden, you are no longer interested in her. Just like that. Ṣé mi ni the first èèyàn tí ó kọ́kọ́ fẹ́ mú ọjọ́ ìgbéyàwó sọ́nà kó dẹ̀ sọ pé òun ò ṣe mọ́. But I mean, what are you saying? Ẹ̀dùnú kí ló tí gbogbo yín fún ọ̀rọ̀ yìí ní special package tó báyìí? Gbogbo yóò tiẹ̀ sọ̀rọ̀ ọmọ ọlọ́mọ tó fẹ́ relocate wá látòdìdí UK wá sí Naija. Láàánú gbogbo yín dájú o. Why you like this? The person in question, máa ti pàdé ẹ̀ rí. You've never seen her before. Báwo ni wọ́n ṣe mọ̀? And again, what do you know about love? Kí ló mọ̀ nípa ìfẹ́? How old are you? Tí wọ́n bá pe orí ajá, wọ́n máa padà pe orí kòkó. Mo mọ̀ nǹkan tí mo sọ. I know what I'm saying. Like, you've never met this lady before. Mo bí character ẹ̀ ṣe rí nothing. Dẹ̀ kàn fẹ́ bẹ́ẹ̀ yẹn. Kí ló kan ajá, kí ló kan kòkò pẹ̀lú ọ̀rọ̀ pé ọmọ ọlọ́mọ fẹ́ relocate wá sí Naija torí tèmi? Kí ló ń ṣe gbogbo ẹ̀yin èèyàn yìí báyìí náà? Ẹ̀dẹ̀ fọmọlọ́mọ sílẹ̀ kẹjẹ́ kó mí. Bọ́dá mi kan tí ò dá olórúkọ méjì kò dáa. Ẹ ti wá engage pẹ̀lú èèyàn mi. Jẹ́ ká gbàgbọ́ nípa rẹ̀. No, but really, Kí ló ṣe? Ṣé ọ̀rẹ́ gbọ́n tàbí mi lẹ̀ gbọ́n? Kí ló mọ̀ pa love? Mo sọ pé ọmọ fẹ́ relocate wá sí Nàìjíríà.
ẹ̀já nítorí tèmi ẹ̀dẹ̀ pariwo gbogbo yín dẹ̀ scream why? Ṣé mi mọ̀ kọ́ tí mo ṣe ni? It is my future, it is my life. I'm sorry that I screamed at you. Mapino, look, truly ọmọ tó ń bọ̀ ọmọ that time ni. Torí tèmi ló ṣe ń bọ̀ from UK láti wá relocate wá sí Naija. UK citizen ló mú tá à ń sọ̀rọ̀ èyí. Gbogbo àná la máa benefit lára ẹ̀. Ṣé wò fẹ́ lọ sí òyìnbó ni? Tí mo bá ti fẹ́ ọmọ ẹ̀ tó bá ti bímọ fún wa, definitely gbogbo àná ti ní opportunity àti lọ sí òyìnbó nìyẹn. Ẹni tá a bójúlé kó má dà wá o. Kọ́rí wa máa jẹ́ àjẹbí pé a nífẹ̀ẹ́ ìfẹ́. Nǹkan tí mo gbọ́ kó ṣẹlẹ̀ láàrin wa àti ìṣẹ̀lẹ̀ àfẹ́sọ́nà torí mo gbọ́ pé wọ́n ní òògbé kọ̀ọ̀lẹ̀ mọ́ òun avoid ọmọ yẹn wọ́n ló ti wẹ́ ẹ wá several times ó fẹ́ rí ẹ tó yọjú sí. Kọ̀tọ̀kọ̀tọ̀ làwọn èèyàn sọ tó bá dé pé òun náà ló sọ fún kọ̀tọ̀kọ̀tọ̀ ló ń sọ. Ẹ wo mo ìjókòó síbí báyìí sí ṣé phones mi wà lọ́wọ́ mi so téèyàn bá ń pè mí inú bedroom tí phone wà ló ti máa ring mi ò ní gbé bóyá irú time yẹn ló ń pè mí sí wáyé tí mo máa ignore calls ẹ̀ I'm a man ṣé màá máa bẹ̀rù àti gbé kọlẹ̀ ni. Bí ọdún. Mami. Irọ́ ló pa. Bẹ́ẹ̀ ni irọ́ ló ń pa fún mi. Owó nǹkan tó ṣẹlẹ̀ ni mo ti gbọ́ o. Mo gbọ́ pé wọ́n ní torí pé girlfriend ẹ̀ kan ṣe fẹ́ dé láti UK ló ṣe ń sáfọ́ ọmọ yẹn. Òótọ́ ni girlfriend mi fẹ́ dé láti UK wọ́n kò ń ṣe pé bí a mú wá torí ẹ̀ sá fún mi yíṣẹ́ máa torí ẹ̀ sá fún. Ó dàbí pé ẹ mọ ẹni tó ń bọ̀ láti UK. UK citizen là ń sọ̀rọ̀ ẹ̀yìn mami ọmọ yìí she's already made. Ó ń bọ̀ wá sí Naija láti wá relocate nítorí tèmi ni. Mami ṣe rí lady tá à ń sọ̀rọ̀ ẹ̀yìn òun ni mo ti kọ́kọ́ pàdé níbẹ̀rẹ̀ ilé ayé mi mo dẹ̀ nífẹ̀ẹ́ torí wípé kò serious pẹ̀lú ọ̀rọ̀ ìfẹ́ mi àti ẹ̀ òun ló yẹ kí n fún ṣe oní space now she's serious and she's ready to relocate to Nigeria because of me. Mami ṣe báwo. Ibo ló fẹ́ ká fojú sí. Yes. Irú ojú wo nìyẹn. Gbogbo àwọn tí ọmọ yẹn ti sọ fún ipò òun fẹ́ ìwọ̀n àtẹ́fẹ́fẹ́ ra àwọn sáwà náà ti sọ fún ó dẹ̀ wọ́n bó mo ṣe jẹ́ sábùrú ẹ̀. Mami ọ̀rọ̀ life mi là ń sọ̀rọ̀ ẹ̀ yìí àwa la sọ pé Adégún tábà tún padà sọ pé Adé ògún mọ́ kò sẹ́ni tó máa mú wa sí i. It is my life mami ní bá mi gbé tó bá kó èmi àti ìyàwó mi èmi mo èèyàn tí mo nífẹ̀ẹ́ mi ni mo mọ èèyàn tí mo ready láti spend the rest of my life with. Ṣùgbọ́n ọmọ yẹn mi ò ṣáàjẹ́ ká tiẹ̀ jẹ́ ká bá ṣe ọkọ̀ máa ṣètò ilé tó wà nílẹ̀. Ṣètò kìíní. Ókè ọmọ kan tó máa ṣẹlẹ̀ èmi máa invite ọmọ yẹn wá gbogbo a máa jókòó báyìí a máa ṣètò ọ̀rọ̀ tó wà láàrin. Ó dà pé ẹ láìkí kẹ́ máa wojú ọmọ yẹn kẹ́ wá máa rí pé omi ń jáde lójú ẹ̀ ṣé nǹkan tẹ́ fẹ́ nìyẹn. Ẹ má worry ṣe kàn ṣe ẹ̀yin lẹ́mìmì àti ẹ̀ mọ́ra máa pè lórí fóònù máa sọ nǹkan tí mo fẹ́ sọ fún ọ kí n lọ bá fúnra lára mi kò ṣe ní ìdí pé bí akẹwà ń bẹ̀ tí bá máa serve ní breakfast. Má yẹ ká kú lórí ọ̀rọ̀ kí lẹ fẹ́ jẹ. Ezedo Ezed. A ṣe máa wálé mi ẹ̀ ní jẹun ni. You my mom? Stop! Ẹ má ẹ̀ ṣe ní jẹun nílé mi. Mami kí lẹ fẹ́ jẹ. Ẹ máa wá sílé ọmọ yín ẹ jẹ. Ẹ jókòó jàre ẹ ṣe máa sọ pé ẹ jẹ. Wow. Welcome to my humble abode. Look at it. It has been waiting for a very long time. Anyway, kò ń ṣe pé ohun ẹ̀mí náà láti kẹ́tọ́ èkó tó di pé mo máa wá sílẹ̀. But I just needed to be sure I was making the right decision. And I think I made the right one now. Thank you. Can you keep a secret? Well, I can try. Ṣorí bó ṣe wọ inú ilé ó dàbí bàtà bá sọ wípé angel ó wọ inú ilé. Look at me, I'm a sweater. I'm a sweating type.
Tí bá ti wọnú ilé mi, àágùn tí máa bò mí. But you can say I'm not sweating. I can see that. One more thing. Okay. Look at that door. That door right there? Yes. Okay. It leads to my bedroom. Oh, really? Yes. Okay, so do you want us to go to your bedroom? Exactly. I want to take you to my bedroom. To my bedroom. To my bedroom. To my bedroom. Ẹ ṣe àdúpẹ́ owó ẹ̀dẹ̀ kú tọ́jú. Ẹ kí mi náà tètè máa sá lọ. Ó dàbọ̀ mọ́ mi. Ó ṣàkíyèsí nǹkan kan. Ó dàbí ìgbà tí mọ́mí rẹ̀ fún mi latitude. Mami. Yes, because bí mo bọ́ ṣe ń lọ sí tí mo kí wọn, wọ́n kàn fi mú dá mi lóhùn. Mo dẹ̀ notice pé the other time tí a lọ kí wọ́n lé náà, gbogbo bí mo tiẹ̀ ṣe ń bá wọn ṣọ yàyà bá wọn ṣeré, wọ́n kàn wà cold somehow. Even àǹtí rẹ̀ mi gan, àbúrò ẹ̀, àwọn náà wọn kì í free mọ́ mi. Ṣé kò ń ṣe pé àwọn family ò like mi ṣá? No, my family loves you. Meanwhile, ó ní kankan tí màmí sọ fún mi tó ń ṣe wọ́n tó jẹ́ kó máa ṣe bẹ́ẹ̀ yẹn. Tó bá tiẹ̀ wá jẹ́ pé wọ́n fún ẹ ní attitude bó ṣe sọ lóòótọ́. Àti màmí àtàbúrò mi, wọ́n á gbélé wọn ni o. Because my wife over everything ni. I love you so much. You are my number one. My number one. In fact, ìfẹ́ tí mo ní sí ó ti increase láti ìlú. Mo feel like a superman right now. You are. Ká tó fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ sá. A ti lọ gba date ní registry. Oh wow. Yeah, but mo ní problem pẹ̀lú date yẹn. Kí ló ṣẹlẹ̀? Because èmi fẹ́ ká pariwo lé date yẹn lórí. Okay. But àbúrò yìí sọ pé òun ò fariwo, òun ò fẹ́ elaborate wedding. You may understand reason why people won't fair elaborate wedding. Ẹ̀kan láyé ni kíní yìí. Yes. Ẹ jẹ́ ká palẹ̀ kan náà. Because tẹ́ bá bí èmi gan fẹ́ party aláriwo. Láti ìgbà tí ṣe wedding tọmọ ìyá mi fẹ́ ṣe wedding. Ẹ jẹ́ ká parí mi náà ń bá àwọn èèyàn ṣe jẹ́ kó wá bí mi náà ṣe now. I mean, let's have a Lagos party. But tí òun ṣe wá sọ pé òun ò ṣe wedding aláriwo torí mo mọ̀ dáadáa tó bá sọ pé òun ò ṣe nǹkan kò ní fẹ́ ṣe. But èèyàn kan mo mọ̀ tó tún ní bọ́tì yẹn lọ́wọ́ tó lè bá sọ̀rọ̀ tó lè change mind ẹ̀ because ó really wù mí ká ṣe party. Sister wa ni bóyá kí n pè sister wa ọba àbá sọ̀rọ̀ kọ́ control ẹ̀. Ara mi ṣe fẹ́ gbọ́ ibi tó kọrin sí ibẹ̀ náà ni sister kọrin sí. Ẹ ti bá wọn sọ̀rọ̀ ni. Mo wà ń bẹ̀ gbà tó pé wọn àwọn náà jẹ́ kó yẹ pé àwọn support ẹ pẹ̀lú pé kò fẹ́ wedding aláriwo yẹn. Ó dẹ̀ dùn mí ṣá. Bó tẹ ní sùúrù ẹjọ́ tó rọ Ọlọ́run. Ẹjọ́ ṣé bí èmi ni mo fẹ́ ṣe wedding. Àwa dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ṣe. Ẹmúdé ní mi ò fariwo. Èmi ló ní nǹkan. Ẹ mọ̀ ẹ̀gbọ́n mi ẹ mọ̀ mi ẹ mọ̀ pé mi ò like anything tó ní ṣe pẹ̀lú ariwo. In fact, ẹlẹ́dàá mi gan kò fariwo. Mi ì fẹ́ mo kàn fẹ́ kó má tiẹ̀ dàbí ẹni pé ò ṣe nǹkan gan ni. Ṣé rí registry tá à ń lọ yẹn? Ó ti wà okay. Ìyẹn gangan ni wedding now. Gbogbo ilé tá à ń ṣe à ń pariwo àwọn egéle à ń ṣe gbogbo ẹ̀ káàkiri àwọn olórin ń kọrin yẹn. Ìyẹn paparazzi lásán ni kò ní ìtumọ̀ now. So ẹjọ́ tó yọ lọ bí mo ṣe fẹ́ nǹkan mi rèé o.
ẹ jọ̀ọ́ mo ṣe fẹ́ nǹkan. I surrender. Ṣé ibẹ̀ ìṣúná náà ló dáná mi? Ẹ jẹ́ kí a ṣe bí òun ṣe fẹ́ ṣe títí ká ṣe ní lókì. But níbi àti náà as guy to guy lè ṣe báwọn náà ìfẹ́ ṣe ti wà náà. Ẹ jẹ́ ká lọ registry. Tábà lọ registry tábà ti dé káwọn darí sílé. Tó bá dẹ̀ dìrò lé àbálẹ̀ ẹ̀yin àtàwọn ọ̀rẹ́ yín èmi àtàwọn ọ̀rẹ́ mi káwọn náà a lè fẹ́ lójú mẹ́ẹ̀ẹ́n kó sí nǹkan tí ó pọ̀ sí. Ìṣọ́lọ́pọlọ ni mo ní lánàá tí mi ò mọ̀. Ọ̀pọ̀lọpọ̀. Ó ti pọ̀ jù. Now I am happy. Thank you Anomi. Ọkọ mi ti balẹ̀ sí. Ẹ bá wọn rí ìyá máa tàgé ẹ ní nǹkan kan. So Dubai ebi ló ń pa ẹ̀mí wọlé síbẹ̀ propando fún mi kì í jẹ́. Anomi mo dẹ̀ ní option lọ. What's that? Ó níbi kan tí wọ́n ti ń ta oúnjẹ ní street kejì bíbá. Oúnjẹ wọn máa ń fine gan. Mo wò pé instead tí sweetheart fi máa dáná ẹ ṣe jẹ́ káwa mẹ́tẹ̀ẹ̀ta kúkú lọ síbẹ̀. Ìyẹn náà máa make sense. Ó ṣe rí èmi máa ń like oúnjẹ tó bá sè ń lé. Pàápàá jùlọ oúnjẹ tí Demilade bá sè fún mi. Ó máa ń dùn. Ó tún máa ń dùn yàtọ̀ tí mo bá jẹun Demilade nínú ilé yín. Màá jẹ níjẹkújẹ, màá jẹ lájẹ. Lọ́rọ̀ kan ẹ ti miss oúnjẹ àbúrò yìí. Ẹ wá fẹ́ jẹ oúnjẹ. Kò sí wàhálà. Nínú ilé yín. Kí ni ká ṣe fún ẹ̀gbọ́n? Ṣe bẹ́ẹ̀ gbọ́n mi ni mo mọ nǹkan tó máa ń like. Ọmọ mi mo ṣe máa ń ṣe fún ọ, máa wà rẹ̀ máa ṣe fún ọ. That's the word. Ọmọ bó ṣe máa ń ṣe fún mi ó dẹ̀ máa ṣe. Alright, mo tún ti surrender. I always surrender. I'll be back. Alright. Tí a bá ní parọ́, ẹ̀kọ́ àbúrò yín nílé. Ó jẹ́ ìgbẹ́ ẹ̀kọ́ gidi gan-an. Nǹkan tí mo ṣe láìpẹ́ tó lè rí ní tí mo fi ń tọ́ obìnrin ni. Tí ó bá ti ní ilé ìyá ètò ọ̀dọ̀ wà kọ̀ọ̀kan. Wàhálà ọkùnrin bíi ti yín náà ṣọ̀wọ́n. Ẹ bá ti ní ẹ̀yìn ẹ̀ ti ní ẹ̀yìn ọkàn completely ní. Ìfẹ́ òdodo àdá. Mo lóhun tàrí láàrí o. Ohun tá a mọ̀ la mọ̀. Èyí tá ò mọ̀ ó ṣàgbà wá. Níbo nìfẹ́ òtítọ́ ń gbé? Kí ni mo lè ṣe fún ẹ? Àǹtí ṣeun. So mo ti wá di èèyàn tí ó ń dúró sẹ́nu ọ̀nà yín for the past 30 minutes tẹ́ attend sí rárá. Ẹ bọ́ ò sọ fún mi pọ̀ pé mi àti ọjọ́ ládé ògbà máa pàdé lẹ́ni and I've been busy mo ń ṣe nǹkan nínú ilé ni torí pé ó jẹ́ ọ̀gọ́ ni mo ṣe jáde I don't have the time. Kí ni mo lè ṣe fún ẹ? I know that you're very angry but kò sí kan tí mi ò ti ṣe. Mo ti try títí kí everything work out padà láàrin wa but pàbó ló ń já sí. Ṣé kí n gbàdúrà wípé gbogbo nǹkan tí bí ọdún ṣe fún mi ìyẹn ẹ̀gbọ́n ẹ̀ ṣé kí n gbàdúrà pé kán ṣe fún ọ náà? Ṣé mọ̀ pé ìpìlẹ̀ ṣẹ́ fún mi yẹn ẹ dẹ̀ mọ̀ pé mo try o kò sí nǹkan tí mi ò ṣe fún yín. No ẹ jẹ́ ká fọ̀rọ̀ wéra wa wò náà because òun treat ọ̀rọ̀ yìí lightly bí pé nǹkan kékeré ni pé kò ṣe big deal bó tẹ̀ ṣe ń sọ gan-an pé kò jọ ẹ lójú ó jọ èmi lójú because your brother used and dumped me like a tissue paper. Kò rí nǹkan kan sọ pàtó báyìí pé mo ṣe fóun ó dẹ̀ break up pẹ̀lú mi bẹ́ẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ wàhálà everything dey end just like that. Do you know what I've been through? Do you know the heartbreak, the hurt, the sleepless night that I've been through? Torí nǹkan tẹ́gbọ́n ṣe fún mi. Ṣé nǹkan tó dáa nìyẹn? No sọ fún mi náà. Nítorí ẹ̀gbọ́n títí ẹ̀ ni mo ṣe lose Túndé tó yẹ kí n fẹ́. Nítorí gbogbo promises tí bí ọdún ṣe fún mi. Kí bolówó já sí? Ṣé orí ibi tó já mi sí? Kò sí nǹkan tí mi ò ṣe kẹ́gbọ́n mi fẹ́ yín padà. But gbogbo ẹ̀ náà pàbó ló já sí. Kò sí wàhálà bó ṣe wá já sí pàbó yẹn. Ẹ jẹ́ ká mọ̀ ibi tó máa end sí. Ṣebí ẹ̀gbọ́n ẹ ti ṣe wedding pẹ̀lú ará lóyìnbó sí. Ẹ jẹ́ ká jọ wo ibi tó máa já sí. But torí ti yín náà ni mi ò ṣe attend wedding ẹ̀gbọ́n mi. Ẹ̀yẹn láti show yín pé ọ̀rọ̀ yẹn dùn mí gan. But kò tó wá yẹ kí gbogbo ilé kó ba relationship àárín mi àti yín jẹ́. Kò sí nǹkan kan tèmi àti ẹfẹjọ́ máa sọ. Sórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹn I've moved on from it. Tí má dẹ̀ rí ọmọ máa rán mi létí ẹ̀ ní mi ò dẹ̀ fẹ́. I've gone through a lot already. Ṣó to understand? Mo ní kó fi lẹ̀rẹ̀ mi, wọ́n má worry tiẹ̀.
mo ní àmọ́ ibi tí ọ̀rọ̀ yìí máa já sí má worry. Auntie Seun, ẹ máa work out kúrò wájú mi nìyẹn. Kí ló tún fẹ́ kí n ṣe? I've done everything she wants me to do. Mo kò sí nǹkan tí mi ò ti ṣe. In fact, I'm fed up. Ní akéwì kan. Mo lóhun tá a rí la rí o. Ohun tá a mọ̀ la mọ̀. Èyí tá ò mọ̀ ó ṣàgbà wá. Níbo nìfẹ́ òtítọ́ ń gbé? Níbo nìfẹ́ òdodo ń bẹ? The doctor just sent me my report now. Why are you hiding it? The doctor just sent me my results. Stop. What are you hiding? Yeah, joking. Ta-da! It's a lie! I'm pregnant. Oh, thank you. Thank you. You know what? Ó ṣẹ̀ṣẹ̀ jẹ́ kí n confirm ni pé ọkùnrin mẹ́ta ni mí. Mo mọ̀ fúnra mi tẹ́lẹ̀ pé ọkùnrin mẹ́ta ni mí. Mo mọ̀ láti lẹ̀ pé tí mo bá rọ́lù ẹ̀ lẹ́ẹ̀kan ọ̀bí ẹ̀dá kó má gbé jẹ́. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, why are you feeling like a superman? Of course I am a superman. Tó bá gbọ́ sharp shooter ayé. Òun ló jókòó tí ẹlẹ́gbẹ́ yìí. Well, you can say that again. Indeed, you are a sharpshooter. Thank you. I love you. You know what? Láti sin lọ, o gbọ́dọ̀ ṣe wàhálà kankan mọ́. Gbogbo iṣẹ́ inú ilé pátápátá fi dá mi. Èmi ni màmá ṣe. Because mi ò fẹ́ kí kankan ṣe ọmọ mi. Yes. Ẹ mọ ọwọ́ ẹni tó ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni pé o jẹ́ kí n ṣe wàhálà kankan láti bẹ̀rẹ̀. Àtìgbà tí mo ti dé jọ kí ni mo ṣe? Tí ma fẹ́ ṣe lè, but nínú house help ni kò ṣe. Ma fẹ́ ṣe lè, house help. Everything, you do everything for me. Oh, jẹ́ kí n ṣe anything already. It's because I love you. It's because you love me. That's why you want to spoil me. That is why I want to love you forever. I love you. Thanks so much. I love you too, baby. So I think we need to celebrate this. Yes. Yes. So how do we do it? What do we do? Or should we go out? No, mi ò wí pé kí a ṣe champagne. Oh, pop champagne. Yes. Okay, let me go and get it. Oh, my bad. Nile take anything alcoholic for now. What do you mean? Because you are pregnant. Oh, doesn't matter, baby. Bóyá ká pe doctor. No, I'm gonna take it. Sorry. Hello. Irọ́ ni o. Okay, mo bọ̀ sí. You know what? Baby, what happened? Ohun kan tó ṣẹlẹ̀ ńsìn. Kí ló ṣẹlẹ̀? Ó ní contract kan tí mo ti ń lé for over a year. Òun ló pè mí sìn pé MD ní kí n máa bọ̀ kí wọ́n ti award contract yẹn fún mi. Are you for real? Iye túmọ̀ sí wípé Akóredé lọmọ tá fẹ́ bí. Mo ti rohun tó bí. Thank you, for making joy to my heart. Double celebration. Ọkàn mi, arẹwà, ẹlẹ́yinjú ẹ̀gẹ́. Yeah, in fact, mo ti kọ́kọ́ pò tẹ́lẹ̀ pé bóyá mi ò ní lọ. But tó bá fẹ́ lọ a lè jọ lọ. Ṣé àjọ lọ? Ṣé ká jọ lọ ni? Ó dẹ̀ máa fún ọ. Ṣé ọ̀pá ọ̀rẹ́ àwọn ọmọ máa láti Nàìjà? Ṣé àjọ lọ? Ó máa fún ọ. Ìwọ ló ní ká lọ. Anyway, àwọn ọ̀rẹ́ wa láti Nàìjà tẹ̀ tún máa bẹ̀ ká ṣe àná. Ní ìrìnsì gbogbo tó kúkú jẹ́ ká lọ ni kó máa dùn, kó máa fún ọ. Jẹ́ àlọ́ Okay, ṣé ká lọ pẹ́pẹ́ jẹ? Wo kí tó fọ̀rọ̀ lọ́sùn má bínú. Tèmiládé ńkọ́? Tèmiládé wà, ó wà láfíà ló wà, á ti sọ̀rọ̀ níjẹta, nígbẹ̀lẹ́ ti sọ̀rọ̀ níjẹta, she's fine. Mi ní parọ́ fún ọ̀rẹ́ mi, àyà mi ti ń kó sókè o. Kí ló dé? Tí bá pe Tèmiládé kò ní gbé fóònù. Ìwọ náà dé mọ̀ pé 12,000, kan ṣọmọdé owó. Oh, mo understand. Ìfà èmi gan pé kò gbé call mi, bó jẹ́ kí n mọ̀ pé òun ṣiṣẹ́ ń gbà yẹn ni, pé síbírísì tó òun ṣe gbé nìyẹn nígbà tó pè mí. Fọkàn ẹ̀ bá Tèmiládé á fún ẹ̀ náà wá bà.
Àbí wọ́n ní kí mẹ́ṣẹ̀ létí ẹ̀ náà ní pé you know but bó ṣe sọ ìsí ọkọ̀ mi ti balẹ̀ tí mo náà kó wà lórí ìdúró kankan lè ṣẹlẹ̀ omi máa jáde. Of course na máa wọ̀rọ̀ o máa fún ẹ bọ́ tó bá tún pè mí lálẹ́ tó ló máa pè mí lẹ́yìn tó bá ti pè mí màá tún remind ẹ pé kó má gbàgbé owó ẹ o odidi 12,000 kó kú ṣọmọdé owó lóòótọ́ ṣé understand ẹ máa wọ̀ ọ́rẹ́ ẹ balẹ̀ ó máa fún ẹ lórí. wo jẹ́ agbọ́dọ̀ lọ jẹ́ ká lọ. ìwọ ló ní ká lọ o gbogbo tó bá máa ná tètè ṣẹlẹ̀ o. máa wọrí bá lọ jẹrà mọ́ṣẹ́ máa wọrí jẹ́ àná. Demilade. 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 It's okay. It's okay. Tunji, mo mọ̀ fi style excuse kúrò ní ọ̀dọ̀ Demilade. Mi fẹ́ máa bèrè nǹkan tí mo fẹ́ bèrè lójú ẹ̀. Kí ni nǹkan tí ó lè jẹ́ kí oyún wálẹ̀ lára ẹ̀? Bíọ́dún, mo ti sọ fún ẹgbẹ́ ẹlẹ́kọ̀ọ́. Mo ní kò sí nǹkan tó ṣe with the text àárọ̀. Ohun náà bẹ́ẹ̀ ni a lè ní rẹ̀mù lágbèrè náà. A ní rẹ̀mù. Because tí a bá ní parọ́ ó dùn mí díẹ̀ o, mo ò fẹ́ máa bara jẹ́ lójú ẹ̀ ni o. Kò sẹ́ni tó máa ṣe tó lè dùn, you understand? Mo ti sọ fún ẹ tẹ́lẹ̀, mo ní kò sí nǹkan kan tó ṣe. And again, tọ́lọ́run bá máa ṣe mí tí mo dẹ̀wọ̀n pọ́lọ́run máa ṣe mí láìpẹ́, jọ̀ọ́ bá mi take care. Bá mi take care because tó bá ti wà nínú position tó bá wà ẹ̀, wọn ò ní stress. And he said, ó ní lọ́mọdọ̀, ó ní kìíní kan, ṣùgbọ́n ìgbà kan ló fi ń wà nílé. Ṣé kí n sọ tọrọ fún ẹ? Kò go through any stress tí nǹkan tó ṣẹlẹ̀ fi ṣẹlẹ̀. Gbogbo nǹkan tó ní kí n ṣe pátápátá ni mo ń ṣe. And a ní house help nínú ilé tí mi ò bá sí nílé. So kò sí wàhálà kankan tó ṣe ní gbogbo time tó ń yẹn fi wà lára ẹ̀. Ṣé wọn pé at times gbogbo ìgbà kan lóun náà máa wà lé? Ó dẹ̀ fún obìnrin kẹ̀dẹ̀rẹ̀ ẹ máa wò pé mi ì ní máa jókòó ọkọ mi ní kí n má ṣe jẹ́ kí n sáré ṣe lè fún ara mi kò sí nílé. Ìyẹn náà wà ń bẹ́ẹ̀. Nǹkan tí mo ṣáà máa sọ fún ẹ ni pé tọ́nà máa ti ṣe mí, please take care of her. Má jẹ́ kó ṣe wàhálà kankan. Àwẹ̀. You understand? Ìwọ náà ti ń bójú jẹ́ jù. Ta ló máa ṣe tí ò ní bójú jẹ́ tí ò ní bára jẹ́? Ó ṣe gan jẹ́ ń lọ bá ní wọ́ọ̀dù padà. Ọ̀rẹ́ ní problem. Okay. Má tún ronú báyìí kó mo tún máa fi sọ̀mọ́, okay? All right, thank you. Demilade, mi ò ní fẹ́ kó bára jẹ́ jí mi. Túraká, nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀, and ká tẹ̀ dúpẹ́ fọ́lọ́run wípé omi ló dànù. Akérègbè ò fọ́. Omi dẹ̀ ṣe pọ̀ nínú Akérègbè yẹn, so there is still a lot to be thankful for. Please cheer up, be happy. Ẹ jọ̀ọ́, brother, ẹ bá mi sọ fún. Ó ti fẹ́ fi òrìn ṣe rẹ̀ léṣe. Honestly, mi ò intend láti pè ń sọ̀rọ̀ yìí because ó yẹ kó jẹ́ ọ̀rọ̀ ìyàwó àtọkọ ni.
but nígbà tó fẹ́ fi rònú parẹ́ sí mi lọ́rùn kan ẹjọ́ ẹ bá mi sọ fún un. ṣé wọn náà gbọ́n fún tọkọ ẹ sọ ó dẹ wọn kí bó bá ṣe báyìí gan-an inú ọkọ ẹ̀gbọ́n ò ní dùn parapọ̀ share up kí wàá tọkọ ẹkẹ súnmọ́ra yín kẹjọ ṣeré kẹlẹ̀ tún ṣe mí ara ẹ ṣì tutù ọlọ́ọ̀ máa tètè fún ẹ ní mi náà. Brother Mike, you can't understand. I do. No, you don't. You do not. First time tí màá ever lóyún láyé mi rí náà. Mi ní oyún rí. And you know, I was so excited about it. And all of a sudden, gbogbo ẹ̀ kàn bàjẹ́ ni. You can't feel my pain. Kò sẹ́ni tó rọ̀ mí lè yé, so just leave me alone, ẹ jọ̀ọ́. Brother Mike, ẹ jọ̀ọ́, ẹ bá mi sọ fún Ọlọ́run tó ṣe ètò bàjẹ́, ó sì wà lókè kókó ńbẹ̀, á sì mú un. Torí Ọlọ́run, Brother Mike, ẹ bá mi bá sọ̀rọ̀ níbi tó ti máa gbọ́, kó má fi rònú parẹ́ sí mi lọ́rùn, please. Kò gbọ́dọ̀ continue báyìí, á ṣe ẹ̀ léṣe sí mi lọ́rùn, please. Tí ẹ̀ dúpẹ́ kó náà kọ́ tó wà understanding ṣé bóun ló gbọ́ tọkọ ẹ̀ sọ́n sí bọ́lọ́run tó ṣe yẹn ó sì wà ló tó máa ṣe mí náà ìṣèrò ṣùgbọ́n pẹ̀lú. Hello, Demilade. Báwo ni ṣe wà okay? Ìyá mo understand. Má fi ronú ṣe rẹ léṣe. Má fi ronú ṣe rẹ léṣe. Ọlọ́run á ṣe mi ta dúró. Kò tiẹ̀ gbé mi mọ́ sẹ́ẹ̀. Ọ̀rẹ́ mi, ọ̀rọ̀ náà tójú sú mi. Ẹlẹ́ẹ̀kẹta lélẹ́yìn náà. Mọ̀kọ́ tí mo rò sí, mo rí pé ẹ máa need a very good gynecologist. Yẹ so tó máa lè monitor gbogbo process ẹ̀ títí tọ́lọ́ á fi ṣe tó yí gbogbo nǹkan tá a fẹ́ yìí tó fi máa tó wa lọ́wọ́. Mọ̀ tó bá ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kíní ẹlẹ́ẹ̀kejì definitely èèyàn mọ̀ pé there is something going on that is wrong, so we need to correct it. Ọ̀rẹ́ mi, ó dẹ̀ rí sọ́wọ́ because ojú kan náà là ń lò sí láti ẹjọ́ ẹ̀. Gẹ́gẹ́ bó ṣe sọ ń sìn bóyá tá bá tún change hospital bóyá Ọlọ́run lè ṣìyanu láti bẹ̀. Just see a good gynecologist and I'm sure everything will be perfect. Ṣọ́ọ̀kù wa bẹ́ẹ̀ okay jẹ́ kí wọn. Ọ̀rẹ́ mi fẹ́ kẹ́. My brother ṣe wa. Sis. Ẹ̀rọ̀sẹ̀ ẹ̀kọjọ́ mẹ́ta. Òun náà ni mo ń bá sọ pé kó má ronú mọ́. Kó má ronú mọ́. Mo ti ṣàlàyé fún náà pé you need a very good gynecologist. I am so very sure pé everything máa wà okay. Ọkàn lè jẹ́ nǹkan kékeré ń sìn ló ń cause gbogbo miscarriage yìí. Yeah, she will be fine now. Ọlọ́run máa ṣe eléyìí tó máa bá wa kalẹ̀ Ọlọ́run máa ṣe fún. Lágbára Ọlọ́run. Ẹ ṣe gan Ọlọ́run á bá mi túnlé àtọ̀nà tí yín náà ṣe o. Mo really appreciate. Ẹ ṣe gan. All right, take care. Ẹ jẹ́ kí n gbé fún padà mọ́. Ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́. Yeah, you can Google it now. Let's check best gynecologist in Nigeria. Yeah. Bó bá ṣe jẹ́ ṣá máa jẹ́ kó mọ̀. No problem. Ìyá máa sọ̀rọ̀ má ronú mọ́ oṣù tí gbọ́. Má wọ̀rẹ́ lè tó máa bá ẹ kalẹ̀ Ọlọ́run máa ṣe fún un. All right, baby. Ìyá máa sọ̀rọ̀ later. Okay. Yeah, bye. Babe, nǹkan tí ọ̀rẹ́ mi dẹ̀ suggest yẹn mo fi ìpò wà òkè ó ní bí a ká try láti change hospital tá à ń lò tá a bá lọ sí hospital mi tá a rí doctor mi nǹkan tó máa tún examine ó máa yàtọ̀ sí nǹkan tí doctor tiwa ti yẹn examine tẹ́lẹ̀ maybe from there
Ọlọ́run lè ṣèyanu àwọn tún lè wọ́n bẹ́ẹ̀ wọ́n lè rí solution sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Brilliant. Hospital ni wọ́n wá. Maybe you know I don't really know anywhere around here. Ìwọ ló mọ bíbá yìí dáadáa. Ìyàtọ̀ sí hospital tá a máa ń lọ yẹn náà mi ì mọ any other place. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí, doctor friend mi kan wá sí mi lọ́kàn. Oh, really? Jẹ́ kí n pè. Ohun gbogbo ló yẹ ká kíyèsí. Mo láyé kò lọ bí ọ̀pá ìbọn o. Ohun gbogbo ló yẹ ká kíyèsí. Mami, bó ṣe máa ń ronú nìyẹn ní gbogbo ìgbà. Nígbà tó sú mi ni mo pe ẹ̀gbọ́n ẹ̀ kó wá bá mi bá sọ̀rọ̀. Stay, ó ṣe ń ronú. Ohun tí mo fẹ́ o ni mo fẹ́. Ilé ìtọ́jú sílẹ̀. Ẹ dákun o, ẹ bá mi Ní mẹ́ta fẹ́. ọ̀dọ̀. Mami, ọ̀rọ̀ Toyin ti lọ. Bí o ṣe ní ṣe rẹ̀ léṣe sí wa lọ́rùn, òun ni ẹ̀ka mójútó for now. Ó dẹ̀ ní ẹ ti lọ ṣe medical test before now. Wọ́n dẹ̀ ní anything o. Sí nǹkan tó go wrong. Mami, medically àwa méjèèjì wa okay, kò sí nǹkan kan tó ràn pẹ̀lú wa. Gbogbo nǹkan tó yẹ ká ṣe pátápátá láti ṣe. Ó kàn wá bẹ́ẹ̀ ni Ọlọ́run máa ṣe ètò máa dúró. Yọdún. Mami. Tí n bá tún sọ̀rọ̀ nsìn, ó lè tún ní ẹnu mi rún o. Ọmọ ṣe máa sọ pé ẹnu ìyá ẹ̀ ràn. I'm not a rude boy. Ẹ kọ́ mi bẹ́ẹ̀ mami. Ṣé o rántí Ṣeun ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin ìwà àti ẹ̀jọ̀? Mami, kí ló kan Ṣeun pẹ̀lú pé oyún jábọ́? Ọmọdé ń ṣe ẹ́. Mami, ẹ kú mbẹ, Ṣeun ò lè máa ṣe ìyàwó mi. Ṣé ló máa jẹ́ kí oyún máa jábọ́ lára ẹ̀? Tó bá dẹ̀ jẹ́ pé òun ló wà ní tiẹ̀, ó kú ọkọ̀ lọ. Bí ọdún. Mami. Ọmọdé ń ṣe ẹ́. Èèyàn tí òun break heart ẹ̀ tó fi sí position gbẹ̀yìn, ó fi pò òun máa dákẹ́, òun ti tiẹ̀, ó máa tó, inú tiẹ̀ máa dùn. Oh, okay, so àìní dákẹ́ ló fi máa wá máa jó oyún mú lára ìyàwó mi. Mami, ẹ ká sọ̀rọ̀ mi. Báwo ni gbogbo nǹkan? Mo ti gbọ́, àdúgbò lọ́dọ̀ mi. Ìyanu máa ṣẹlẹ̀. Ọlọ́run máa ṣe tó máa dúró. Lágbára Ọlọ́run, àdákẹ́ àdúrà. Ẹlòmíì wọn kàn máa ṣe bóyá wọn sá. Ọlọ́run ṣàánú wa. Bí ọdún wá drive. Z. A ní múdù tí mo bá kúrò nílé yìí ò dá sẹ́ ẹ̀. So tí mi ò bá tẹ̀lé ẹ torí pé o bá mú tí ò dá kúrò nínú ilé, ìyẹn ò ní jẹ́ kó drive. Báwo ló bá ṣe délé? Jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé mi mọ̀ bí màá ṣe délé ni. But right now mo lọ alternative wá drive. Ìbí wọ́n lo ní mọ́tò ẹ̀ ṣé kí n wá kí n lọ bẹ sọ́rí ẹ̀ mọ́gi? Ọ̀gbẹ́ni wá gba kìlọ̀ mi tẹ ṣe máa ń ṣọ̀lẹ̀ driving yẹn. Má wọlé. Ọ̀gbẹ́ni wá drive jọ. Ó dàbí kan bá mi díẹ̀. Máa sọ kọ́kọ́rọ́ ẹ̀ lẹ̀ wàá gbé mọ́tò wọn máa fẹsẹ̀ rìn lọ́kọ̀ náà mi ní kankan. Agídí gbọ́ra ló wà lára mi. Àfi sùúrù kọ àfi àfalábà ni kí ló ń ṣe lé. Níbo láyé yìí rè o, ayé yìí máa ń dògbò, ó kọjá òye ẹni. Ibi tó rìn dé, ṣé ibẹ̀ ló máa rí mọ́ o? Mo níbi tó bá rìn dé o, ṣé bẹ́ẹ̀ ló máa rí mọ́? Oríṣiríṣi ìrírí ló ń bẹ láyé o, oríṣiríṣi ìrírí ló ń bẹ láyé. Mo fẹ́ jáde, so mo fẹ́ kó bá mi fọ second can. Ẹ̀yin Islander yẹn. Islander kan. It is called Islander. Islander. Kò sí wàhálà. Kò sí wàhálà kọ. Èyí tẹ̀lé mi Islander. Islander. Àyíkọ́ Islander. Kò pé àìmọ̀ Islander. Bó ló ti wọ́n mú?
Bariwa. Egba. Really? Really the test for long now. What do you mean problem with? Tó bá ti di nǹkan bíi 3 or 4, mo fẹ́ sáré débì kan. So, mo fẹ́ kó fọ mọ́tò yẹn dáadáa. Ṣùtì ẹ̀ kó lè fọ́ dáadáa ni o. Kò sí wàhálà. Máa fọ gbogbo inú yẹn. So, hello? Uncle Bayo, ẹ káàsán. Kí lẹ wí? Kí lẹ ló ṣọkọ mi? Ó ṣe kí ni? Ó lọ kó ṣẹlẹ̀. Níbo? Ibo ló wà? Wọ́n yìnbọn fọ́kọ mi. Mo gbé mo dára. Níbo? Ibo ló wà? Ibo ló wà? Mo gbé mi lọ́rùn. Mo lọ sí fọ́kọ mi. Mo dára. Rẹ̀mí, ìwọ ló wá ní kọ́lọ́pàá mú mi lé. Kí ni mo ṣe fún ẹ? Kí lẹ ṣe? Ṣé bẹ́ẹ̀ ti pa? Pátá ni. Ṣé bẹ́ẹ̀ ti tẹ̀fẹ̀nu yín? Èmi. Ẹ ti pa bọ̀dá mi. Bí ọdún kú. Mo dárò. Ẹ jẹ́ máa pretend. Èmi kọ́. Ṣé bẹ́ẹ̀ ni ẹ máa ṣe tinú yín ni ẹ̀dẹ̀ ti ṣe? Ẹnu ni. Ẹ̀yin ìkànnì yín, ìkànnì. Mo tún mú wọn tí wá bẹ̀yìn. Kí ni mi ò ṣe tán fún yín? Kí ni mi ò ṣe? Ọlọ́run gbé mi kọ́ mo pa bí ọdún. Ẹ ṣe jà o. Ọlọ́pàá ẹjọ́. Irọ́ ni. Ẹ ṣe jà ìkànnì. Bí ọdún kú. Hello, please. Come on. Rẹ̀mí gbọ́gbọ́ mi. Bí ọdún kò lọ kú. Èmi ò kú Rẹ̀mí wá wá. Ìjàrọ̀ ní kọ́ni mo pa. Rẹ̀mí Ọlọ́run mi ò lè parọ́ fún ẹ. Ìfẹ́ òdodo àdá. Demilade. Demilade is the baddest actress in town. Truly, you are the best actress of our time. Fine, you've missed me my fault. Oh. Yes, because when you called me to say you have a deal for me, I was surprised. Because P calls me more now. And I wondered why you did that to me. Because I tell Ja, stop letting my P calls me. But Emio was surprised anyway. Love across the ocean. But she married me. It is only when you're in Nigeria, Lumaro take me, I can go and be and immediately back way bushy fanny, it's fine. But regardless, we'll miss it anyway. So shit happens. So what's up? Okay. You won't lose so by. People in bati mommy. I believe you should know me better. Also pay me be pole. Just make me pole mo ti mo nǹkan tó máa sọ. The next thing to my son, when are you coming to Nigeria? When are you coming to Nigeria?
Ṣó mọ̀ bí life ṣe hard for me lọ́rùn ni. I can't even afford to feed myself. Débi pé mo tiẹ̀ fẹ́ lówó tí màá fura ticket. Ó mọ̀ pé mo manage ara mi ní UK ní now. Ọpẹ́lọpẹ́ tó sìn lára mi. Òun ló ń bò mí láṣìírí lọ́hùn. If not, nǹkan tá à ń sọ ìkọlá máa sọ. Ṣó mọ̀ iye gbèsè tí mo jẹ káàkiri ni. But you didn't communicate with me. Communication is very important. Ká ní pé òun bá mi sọ̀rọ̀ tí màá tẹ̀jọ́ communicate. At least I will understand. But me ò kàn dúró ẹ mọ́, I will call, you will not pick my calls and all that. It's crazy. Oh, annoying. Okay, I'm sorry about that. Jẹ́ ká gbé gbogbo yẹn sílẹ̀. It's fine. Ṣorí dé tó wà lẹ̀ òun ni mo fẹ́ kó jẹ́ ká sọ̀rọ̀ lé lórí. Ṣorí dé òye, baby. Má jẹ́ kí n parọ́. In fact, mo ti hit jackpot. Okay, wait. Your jackpot or our jackpot? Okay, our jackpot. Oh, anyways, how are you to hear me? So, tell me, what's the deal all about? Fine. Ṣorí bọ̀bọ̀ tí mo ṣe meet. Bọ̀bọ̀ yẹn ní burúkú owó. Ó ní ìyálàyà owó. Next weekend, on the wedding wa. Wow. Mo tẹ̀ ti jẹ́ kó yé pé bí mo ṣe wà pé ọmọ òrukàn ni mí. Pé mi ní ìyá mi ò ní bàbá. That I only have a brother. Okay. Which is you. So, ma introduce ẹ sí gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n mi. Ṣó ti yé. Then mo fẹ́ ká wá obìnrin kan tó jẹ́ àgbàlagbà. Tó lè dúró bí àǹtí wa. Ṣó ti yé. Family méjì tí mo ní nìyẹn. Ìyá àti bàbá mi ti kú. So, ìwọ brother mi, then woman àǹtí mi. So, ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibẹ̀ yẹn náà. Good one. I'll gbé nǹkan tí mo mọ̀ jẹ́dé náà ni. So, from this moment till the end of the project, I will be your brother. Okay. Brother Mike. Brother Mike. Yes. That's it. So, tell me more about the updates. Ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀ after tá bá ti ṣe wedding tán, máa make sure wípé ó fi mí ṣe next of kin sí gbogbo properties ẹ̀ pátápátá. Ṣé wàá mọ ilé tó jẹ́ big fish ibẹ̀? Òun ni pé bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀, èmi ni beneficiary in life assurance ẹ̀. Wow. And guess what? Bobo, you're worth more than 100 million naira. I am telling you. Interesting. In fact, sorry, Bobo, Oti Yofe is madly in love with me. As in, I can't wait for this whole day to be over so I can. He's such an unfortunate fellow. Oh, well, what are you saying? Okay. Okay, well, can be sympathy, whatever, can be second. So, ọ̀rọ̀ nípa div tí wọ́n lè sìn. Èmi ti mọ side tó fẹ́ kí handle. And I can assure you that from my side, I won't be to take in shit. I will do everything excellently. And I believe in pay one of my shower party to buy Jekoshi. So now the most important thing is percentage. So let's talk about that. Well, since it's a minimum deal, then it's gonna be 80-20. I'll take 80, you take 20. Should you have another thing to move to Sony? I'm gonna need a doctor, as in a doctor that we can confide in. Okay. You get, because from now, money that in my fake and pregnancy cocoon at a miscarriage. You know, I can't get pregnant for real. So I have to fake it. Then we'll need a doctor let him confirm our kidney more truly miscarriage and all that. So I'm gonna need the doctor. Show it to the doctor to also in your problem. I have like 4 friends who are medical doctors and they are professional. And I'm very sure they'll be willing to work with us because we will not let everybody fair. But the percentage also they will like a feeling that so you can actually offer to give me 20% while you take 80. Okay. For the fact that you are my baby, I'm assuming 60-40. 60 for you, 40 for me. And the fact that Koto Lolini Umajembe. To me say now, about miss me. What are you saying? What you need to do? In fact,
Okay, but it's fine. The 60-40 is okay. And check us out. Mákì mi ro ti rọrẹ ọ̀rẹ́ ẹ wo kí ló dé kí ló ṣẹlẹ̀ mo yẹ Dele lówó mo pèrè ibi tẹ́lẹ̀ kò gbé fóònù mi mo tún wọ lọ sílé oúnjẹ pé mi pé maintenance ló ń gbé nílé ọ̀hún pé Dele sí bẹ́ẹ̀ mọ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ mo yá èèyàn ní £12,000 nítorí ti ṣe nǹkan tí wo owó bí mo ṣe ń stress lórí owó kí ló dé. Má bínú wo mo fi Ọlọ́run mo fi bẹ́ẹ̀ sórí mo kú mọ̀ pé o mọ̀ rí èmi náà ni mo bẹ́ẹ̀ kó tó di pé o ya bọ́ sórí mo ti pé Demilade mo ti sọ fún mo ti sọ I know mo ti sọ fún yẹ ṣebí 12,000 ló jẹ wọ sórí owó tí Demilade jẹ mí is over £15,000. ọ̀rẹ́ ẹ nìyẹn ọ̀rẹ́ ẹ ni. ọ̀rẹ́ mi ni mo mọ̀ sórí in fact ó ń dùn mí pé o gbé iléeṣẹ́ mo mọ̀ pé torí tèmi ló ṣe yá and say o mọ̀ kan I know you really tried you have really tried I know and I give it to you oh yes ìjọ mọ̀ kan lábẹ́ bó ṣe lè wù kó rí owó ẹ̀ ò ní kọjá next month. ọ̀rẹ́ mi má jẹ́ pé mi lè dúró next month ìwọ náà bí kì í ṣe rí sápá wà London bí mo ṣe lọ ni mo róyè o mi lè dúró next month ó ti next àwọn ti pẹ́ jù o ọ̀rẹ́ mi bò kí la máa ṣe má ìjọ mọ̀ kan mo mọ̀ pé torí tèmi ló ṣe ya tó bá di next week màá sọ 6,000 fún ẹ nínú ẹ ṣó ti gbọ́ jọ lẹ́yìn tí mo fẹ́ sọ fún ẹ kúkú ṣe pé bóyá ó máa fún mi náà padà immediately màá máa ṣí mọ́wọ́ fún ni. ó jẹ́wọ́ ni o nígbà tí màá kówé lórí ni mo kó lẹ̀ o ó jẹ́wọ́ ni o ok tí màá gba 6K ní next week nígbà nínú àgbà yòókù. tó bá di upper week máa san. ṣòro kémi àti ẹ̀ka jà lórí ọ̀rọ̀ olówó dé ṣòro kémi àti ọ̀rẹ́ gidi ni wa so wá next month yẹn wo má bínú kò lè gba ọ̀rẹ́ mi. má bínú anyway next week dé tán kò sí wàhálà ṣebí next week ni ní bòwọ́ fi yẹn lè tẹ́bi àti bá ti yọjú ilé tó wà lẹ̀ àmọ́ ṣe bá ṣe é ṣe lọ mo fún náà inú ń bí mi lè fẹ́ kanra mú ọ̀rẹ́ mi ó dàbọ̀. Okay, all right. Gbogbo bẹ́ẹ̀ ṣe bọ́lẹ̀ látòkè tẹ́ dúró nígbà tí mò ń bí pé kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ dá mi lóhùn ó jẹun tó ń bà mí nínú jẹ́ ọ̀gá ẹ bá mi sọ̀rọ̀ kò sí bó ṣe lè nǹkan tóbi tó ọmọọṣẹ́ yìí ni mo jẹ́ inú ilé yìí bẹ́ẹ̀ ṣe dúró ìrọ̀rùn epo òun ní ìrọ̀rùn ẹyẹ tó bá rí bákan fún yín ó má rí bákan fún mi ẹ ṣàlàyé fún mi ṣé kò sí. bó bá jẹ́ pé bẹ́ẹ̀ fẹ́ dúró bẹ́ẹ̀ ṣe fẹ́ dúró náà ni ṣé kí n kúkú bá yín gbé ṣàwà kẹ́ ẹ̀ kúkú gbà tẹ́gùn díẹ̀. tí mo bá need anything máa sọ fún ẹ. wàhálà ilé ayé yìí wọ́n máa gbà fọ́ lóhùn ni adé máa gbàdúrà. ẹjọ́ rọ ẹ lọ́rùn ṣá. ẹ má bínú. Yes. No stress mi kẹrẹ ọ̀nà pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tẹ́ bá sọ lọ́jọ́ tẹ́ wá kò stop náà a kàn déédéé dájí lóru a fọwọ́ lérán ó lè wà báyìí for hours ẹ̀rù dẹ̀ ń bà mí kó má lọ ṣe rẹ̀ léṣe ohun mo ṣe pè yín sá. Firstly ẹ lọ fọkàn yín balẹ̀ kò ní dé level tó máa fi ṣe rẹ̀ léṣe. Then ẹ máa fẹ́ kẹ́yìn náà kẹ́ máa get ara yín worked up ẹ lọ relax everything will be sorted out. Sherry mo understand ẹ tó bá feel this way kò easy kéèyàn máa lose oyún repeatedly tí bá kà á tó tóbi mẹ́ta ń sìn iye tó ti lose so kò easy ṣe mọ̀ and Demilade láti kékeré ló ti like ọmọ kékeré. Yeah, because while we were growing up, ó máa ń fa ọmọ kékeré, ó máa ń fa ọmọ ra, ó máa ń gbé wọn jáde, ó máa ń lọ ra nǹkan fún, ó máa ń tọ́jú wọn. Ṣẹ̀dọ̀ mo rò ẹni tó nífẹ̀ẹ́ sí àwọn ọmọ kékeré báyìí. Nígbà tó náà ti dé stage tó yẹ kó náà ti máa ṣàbíamọ, tó dẹ̀ ti ń lóyún, tó ti ń anticipate, tó ti ń imagine báwo lọ́mọ òun ṣe máa rí, báwo ni motherhood experience and everything. Kó wá di pé ó wá dẹni tí ó ń jábọ́ lára ẹ̀ all the time. You know, she won't feel good. But ẹ má worry.
I will talk to her and she will be fine. Ṣé mo pé mi ò gbọ́rọ̀ tẹ́ sọ sílẹ̀ rí lẹ́nu ẹ̀? Kò bá mi sọ́rí. Kò ní lè sọ ṣe okay torí pé mi jẹ́ ẹ̀gbọ́n ìtàdéjọ́ dàgbà ni òun ló jẹ́ kí n máa wọn story. Ọ̀rọ̀ tẹ́ sọ ètò wá jẹ́ kí nǹkan kan wá sí mi lọ́kàn. And what's that? Instead tó fi máa fi ronú ṣe rẹ̀ léṣe torí miscarriage tó ní. Àbí ṣé kí adopt ọmọ for now náà ni? No. Orí ọmọ ló ń pọmọ wáyé. Mi ò feel pé Demilade máa like nǹkan báyìí. Of course, èmi náà like her, but I love her so much. I feel. Mo fẹ́ kí kankan ṣe. No, ó máa like ọmọ tó bí fúnra rẹ̀. Yeah, think nǹkan tó máa like ni. Same here. Nǹkan tó máa like, ẹ má worry, Ọlọ́run máa gbàkóso. Ẹ̀yin ẹ̀kọ́ fọkàn balẹ̀. Ẹ ṣé gan-an, ẹ má worry, máa sort ẹ̀. Ọlọ́run á ṣiṣẹ́ tiyín náà láṣẹ pé ẹ kú gbogbo gbà. Ọlọ́run ò ní fi yín sílẹ̀ nígbà kankan. Àmín àtẹ̀yìn náà. Ẹ̀san tó dára Ọlọ́run á san yín. Yes, ẹ ṣé gan-an, ẹ ṣé gan-an. Mo rí ìlàpẹ̀tẹ̀ ẹ jẹ́ ká. Lẹ́yìn jáde lọ ni. Mo ní kí ẹ má worry, ẹ kí ẹ má jáde lọ. I will talk to her, I will handle her, she's my sister. Ẹ má worry, yẹn máa jáde lè máa keep company máa bá ṣeré tẹ́ ẹ máa fi padà dé ẹ máa rí kó máa rẹ́rìn sí yá tó máa rí pé mo ti bá ṣe àwọn eré kan. Trust me now, trust me, ojú mi dojú yín. Thanks so much, sir. Àwọn bó ṣe yẹ kẹ́ ẹ bá sọ̀rọ̀ tẹ́ ẹ mo fẹ́ ṣe máa bá sọ, trust me, I will do that. Thank you. Yes, yes. All right, àbá so a máa sọ lórí wọn. Like ó bad gan, ó mọ àti gan. Nígbà tí mo dé tọkọ bẹ́ẹ̀ sì ń sọ fún mi pé akọ́ máa dédé máa sunkún lóru. Tó ń bá náà fẹ́ sùn báyìí tó ń bá jí ìwọ ló máa rí tó ń sunkún òkè ń lè sùn. Mo ní kí ló dé ó ní lórí ọ̀rọ̀ mi. Ó ní lọ́kàn mi mo kàn bẹ̀rẹ̀ sí rẹ́rìn sí ni pé ọmọ mi ti fi acting báyìí ẹ̀jẹ̀. Ṣé mo wà tí ìnáwó ẹgbẹ́ yẹn sọ náà mo ra flow pẹ̀lú ẹ̀. Àwọn stories still exist mo bẹ̀rẹ̀ sí ń sọ fún ẹ gbàtà kéré kíníkan ṣe kíníkan. Bí mi náà ṣe gbé máa ló kẹ́ mọ nǹkan èmi mo bá gbòòrò mi kíkà fún mọ nǹkan tó fẹ́ mọ nǹkan tó ń pa lẹ́rìn àwọn ọ̀rọ̀ kan tẹ̀ kí n sọ fún àwọn orí kan tẹ̀ kí n bá ṣe ní àbá ní bá ṣe kí n lè make ẹ̀ happy tá a bá fi dé báyìí ó máa fi ẹ̀rẹ̀ pàdé yìí. Ara ẹ̀ máa ti yá ni. Wàláì ṣé ni wèrè náà fọ́ fún ló ń dúkọ́ lọ pé ẹ ṣé o àná mi o tálà náà wèrè. Ṣúṣà ti bá ti rọ ṣá. O trust me mo ensure pé ó jáde báyìí kí ni tó máa bọ̀ lókè. Ìgbà tó dẹ̀ ti promise ẹ̀ pé mo bá mi ṣeré ó yá ká lọ bẹ̀rẹ̀ rí ọ̀hún. Ó yẹ kí mo pé tí ṣé bá pè lẹ́nu kò kí n pẹ́ṣẹ̀ bọ́tà kí ló ṣe náà ṣé wo tí ẹ lè yìn mí ni wọ́n ní mi ní kẹ́ni lè ṣe mí mo yìn ẹ̀ náà mo ní kí baddest actress ní ẹ̀pọ̀ act dáadáa ṣé ẹ kí wọ́n náà ti jẹ́ kí n mọ̀ ṣé mi ò act dáadáa ni. In fact, ìwọ gangan làgbà Bọ́lá. Mo ṣe dream ní àbí ní àṣìṣà tó ṣọ́ àlà. So, kí ló ṣẹlẹ̀? Kí tí mo jẹ́ ká ṣe ń bá ẹ̀ máa wá kàn lòdì. Òtítọ́ kan kò sí mọ́ lẹ́nu ọmọ aráyé. Mo lótítọ́ kan ò sí lẹ́nu ọmọ aráyé. Irọ́ wa ọ̀gá mi ló ń ra mi mọ́nú kólókó ìjà wọlé lọ. Ìfẹ́ òtítọ́ kò sí o, níṣe là ń pààrọ̀ tán ra wa. Ẹ ló Demilade. Báwo ni ṣe wà okay? Bákan méjì láyé o. Mo sórí kò sí good news kankan ilé ẹ̀ ni mo ti ń bọ̀ bí mo ṣe bẹ̀ sọ̀rọ̀ yìí gbogbo àwọn nǹkan all other valuables tó kù òun ni mo lọ kó lé ẹ̀ forest park nígbà tí màá débẹ̀ Demilade credit card tí mo rí bẹ́ẹ̀ ó fẹ́ ju 10 lọ. Last reminder, you pay now or we take you to court. You pay now or we take you to court. Demilade ó ṣe balẹ̀ jẹ́ tó yẹ kó tó kúrò London. That's too much now. Gbogbo ìwé lọ́ọ̀yà oríṣiríṣi ọkọ̀ pàdé ń bẹ̀ ni. Gbogbo àwọn nǹkan tí mo lọ kó ń bẹ̀ nìyẹn. Gbogbo àwọn nǹkan tó kù ọkọ̀ dá gbogbo ẹ̀ sí bíi ni. Àbá eléyìí tó ṣe yí ò dá gbèsè ẹ ti pọ̀ jù ní London mi mọ́ bóyá fẹ́ ṣe o. Ó dàbí lórí pé wò tó bá fi ń bọ̀ lu ìbáyìí bí airport náà ti máa arrest ẹ kí ló le tó yẹn ṣé o dẹ̀ mọ̀ pé owó Adéọlá ti ń sìn mí ní owó yẹn ìwọ ló dẹ̀ jẹ́ Adéọlá lówó ṣọ́ pé títorí tèmi ní Adéọlá ṣe yẹ lówó yẹn Adéọlá ò mọ ọ̀rẹ́ tèmi ní Adéọlá and now it's getting very embarrassing because tó bá rí bí Adéọlá ṣe kí fún mi in fact ojú dẹ̀ ń ti èmi fún ara mi ojú ń tì mí ọmọlọ́mọ dẹ̀ try please bó bá ṣe fẹ́.
o ṣé o fẹ́ lọ rob bank overnight ni àbí báwo ló fẹ́ rí owó náà? Are you serious? You got what? You got this. You got all these gbèsè. Ṣé o pé 15,000 ti tèmi wà ń bẹ̀ lọ́tọ̀? Owó ti Adéọlá náà lọ́tọ̀. Gbogbo àwọn cards tó gbogbo àwọn ẹ̀dẹ́rẹ́ tó jẹ lówó ńkọ́. Tèmiládé ó balẹ̀ jẹ́ o. Wàá sort gbogbo ẹ̀ lọ́la. You will pay it all tomorrow. Tomorrow ọ̀la lẹ́lẹ̀ yìí. Ṣé miracle fẹ́ ṣẹlẹ̀ ní àbí kí ló dé? Ó fẹ́ lọ rọ̀ bank mọ́jú. Okay, you got this. It's fine. Màá lọ sọ bẹ́ẹ̀. Màá ní o sọ bẹ́ẹ̀. Okay. All right, okay. Ẹ máa expect call ẹ lọ́la. Màá expect call ẹ náà. Okay. Yeah, bye. Ọmọ yìí máa fọ ni o. O máa san gbogbo owó ní cash lọ́la. Ní ọ̀la yìí. Ó dà máa lọ sọ bẹ́ẹ̀. Brother Mike. Iṣẹ́ ti di ọmọ aláṣejọ. It is time to delete Abiodun. Bí mo ṣe wà, mo ti accomplish gbogbo mission mi pátápátá. Mo ti achieve gbogbo nǹkan tí mo need. Gbogbo nǹkan tí Abiodun ní pátápátá, èmi ni next of kin like. So tó túmọ̀ sí pé tó bá fi lè kú, everything he has now belongs to me. So this is the best time to get rid of him. So it's now left to you. Okay. Okay. Abiodun is going to be deleted tomorrow. Deal. Deal. Congratulations to us. Brother Mike, in the just concluded moment. Aki, you're killing gbogbo rubbish to send to me. No, tell me killing gbogbo nonsense here. O fuck up gidi gan ni o. Níyẹn ìwọ náà. Èmi àti ẹ àjọ ń sọ̀rọ̀, àjọ ń ta lórí nǹkan kó wá lọ record mi jọ kíni gbogbo yẹn wà fún. No, kí ló wà fún? Kí ni nǹkan tó fẹ́ fi ṣe? Ṣé o ṣí èrè Demilade? Mo bí ẹ mo ní ṣé o ya wèrè. Ló ṣe tó kí mo dúró tó ń jábọ́ tí mo kọ́kọ́ fún ẹ nígbà tí àbí kí n pọ́ǹṣì ẹ kí n ṣí ẹ léṣe mọ́lẹ̀. Ìwọ Demilade ìwọ tó dẹ̀ mọ́nìyàn tí mo jẹ́ wọ́n rán àwọn bọ́ọ̀ ìsẹ́mi kọ́ wá pa mí. Ìfẹ́ wà dà ṣé ká pé mo jẹ̀bi pé mo fẹ́ràn rẹ dénúdénú. Alpha pẹ̀lú iṣẹ́ tẹ́ lọ ṣe. Mama, ìyẹn ti lọ látàlẹ́ àná tó bá ń ra kòrò àti dọ̀rùn. Ẹ ṣọ́ pé kò lè sí traces kankan ṣá. Mama bẹ̀ kò sáṣe ti fọmọ Ọlọ́run ṣáṣe rẹ́ẹ̀tì rí ni 100 ni wọ́n lè trace ẹ̀. Kò sí wàhálà. Tí bí tá a jọ sọ, tí n bá ti délé máa ṣe sí i. So, a lè ti di nǹkan kan náà ni. Anything. Lọ́gbọ́n ló ṣe kókó. Pàtàkì ni o. Ká máa retí yín àbí. Kò sí wèrè. Ẹ jẹ́ kí n máa lọ tẹ̀. Bó a ṣe jẹ́ màá kí n sí. A máa rí àgbẹ̀. Ìyá ẹ̀ wà ń bẹ̀. Ẹ jáwọ́. Àlàyé ṣe ti pé mi mọ́fọ́ fún yín gbé ní débẹ̀ tán bó ṣe ń lọlẹ̀ rí yẹn o èmi máa parọ́ fún yín o ọlápẹ́yìn wà ń gbòòrò àwọn àjọ máa ń pàdé ara wa òun lẹ́yà ṣe wò pé iṣẹ́ aláyè ni ìyá yìí tẹ̀ fún wa irọ́ o àwọn gbé ní débẹ̀. So Demilade ló ní kí n pa mí lóòótọ́ fún. Ṣé mo fẹ́ fún yín lófo ni mo lè fojú ara yín rí. Ok, kò sí wàhálà ṣẹ́rí mo appreciate yín gan pé ẹ ti cooperate pẹ̀lú mi ẹ má worry ẹ má rí alert kó tó di òní. Ẹ ṣe gan láti ẹ ṣe wọ́pọ̀.
wàá ṣọ́ra fóbìnrin o. So èmi àti ẹjọ́ ṣe deal o lè rányàn kọ́ wa pa mí ọmọ kẹ́mi smart jẹ́ ọlọ́mọ gbóró ní mímẹ́ mo smart jù ẹ lọ náà ọba tọ́lọ̀ tún máa ń mọ àwọn tó rán kọ́ wa pa mí àwọn boys mi àwọn ọmọ tí máa ń ránṣẹ́ tí máa ń fún lówó káàdì kò ṣe pé àwọn boys yẹn pé ó lọ já àwọn boys mi bá ti kú nìyẹn o èmi ti mọ̀ mo mọ̀ ẹ́ pé no mo mọ̀ pé wèrè ni ẹ́ mo mọ̀ pé o lè fẹ́ fi kó bóyá kó máa ṣíbùrè kó bá sì di ọ̀rọ̀ level bóyá ká pín owó kó fẹ́ lọ outsmart èmi náà mo ti plan mo ti náà strategy sẹ́mi náà ti filẹ̀ wo bíbá jẹ́ sọ fún ẹ èmi ò kọ́ fẹ́ pa ẹ́ ni o tó bá fẹ́ pa ẹ́ mo máa pa ẹ́ dànù wait so ó mọ̀ pé gbogbo bó ṣe rí pé wọ́n lọ pa mí yẹn mo kàn fẹ́ kó gbowó ẹ̀ kó má dàbí àwọn kò gbowó ẹ̀ lásán kó ṣiṣẹ́ owó tó gbà ni gbogbo báyìí wá yìn mí yẹn mo wọ bulletproof mi ò dúró lásán o nǹkan tí mo sọ ń pòṣe àbí èmi mọ̀ mo mọ̀ pé ọjọ́ ìnìmọ̀ wáyé mo mọ̀ pé tó bá di bí ọ̀rọ̀ owó ni wàá ṣe fẹ́ ṣe pípẹ́ wèrè wà lórí ẹ̀ wèrè wà lórí tèmi gan ṣé ibi tí wọ́n ló yẹ kí n yẹn bọ̀ kí n ṣí ẹ́ léṣe ni yẹ ó yẹ kí n yẹn bọ̀ kí n pa ẹ́ dànù ni bọ́ sórí mi ìfẹ́ fi kú bú ẹ láṣìírí mo fẹ́ kó ṣẹ̀sìn mo fẹ́ kó ṣẹlẹ́yà mo fẹ́ kó kú sẹ́wọ̀n ni ẹ̀wọ̀n ẹ̀dẹ̀ ló máa kú sí torí máa treat fọkàn bẹ. ní kí ni ìkan náà kí ni ìkan náà kí ló ṣe tó gan ránṣọ tó ń fẹ́ gẹ̀ẹ́ tó ń ṣe kí jọ kí ni ìkan tó fẹ́ ṣe kí ló fẹ́ ṣe kí ló fẹ́ dà ó gbowó aláyé jọ mi ò ráyè ẹjọ́ so ti gbọ́ get out of my house get out now. wait mi ò ní no get out of your house ma get out of your house but you see the next time you going to set your eyes on me bóyá mo wá kí ẹ ń prison nítorí gbogbo nǹkan tí mo send sí ẹ pátápátá mo ti fọ́ ẹ̀sán family ọkọ ẹ and I'm very sure pé tó bá pẹ́ jù nílé ẹ̀wọ̀n ló máa kú sí ṣùgbọ́n máa jáde lọ but next time tá a máa rí tí bàtà máa rí ra ẹ̀wọ̀n ni mo ti máa kí ẹ. freeze. ó mà ṣe o ẹni a wí fún ọba jẹ́ kó gbọ́ mo dẹ̀ sọ fún ẹ̀gbọ́n mi ni mo dẹ̀ kìlọ̀ fún ẹ̀gbọ́n mi o pé báwo ló ṣe máa fẹ́ obìnrin tí wọ́n pàdé lórí social media láì mọ ẹyẹ tó ṣú without knowing anything about her nítorí ogún ìwọ pa the only breadwinner nínú family tiwa. Why not just take everything you want and spare his life? But no, torí greed. Ìwà tí olórí burúkú àlè ẹ tó pẹ̀lú ẹ̀gbọ́n ẹ fún wa. Ètè kò sí yìí. Ẹ lè ever bọ̀ níbẹ̀. Ẹ̀wọ̀n lẹ́jọ́ máa kú sí. Madam, that's okay. That's okay. Ẹ ti pẹ̀ wọ́ already. Ẹ jẹ́ ká wá ṣiṣẹ́ wa. Mr. Man and woman, let me tell you that you have every right to remain silent. For whatever you say here shall be used against you in the court of law. Meanwhile, ṣẹ́rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ àti bó ṣe ṣẹlẹ̀ la ní record ẹ̀ lọ́fíìsì wa. So má try to play smart at all. Do you hear me? If not, a máa rọ fáńdù yín àwa náà ṣẹran rírọ̀. Is that understood? Now move. Yeah, move. This way. Come this way. Oh, yeah, woman. Yeah. Bóyá kẹ́ fìbọn fọ́n wọn lórí ọ̀rẹ́ yìí because I don't like kí ló ṣẹlẹ̀ náà kí ló dé ṣàfẹ́ dọ̀fẹ́ dọ̀ọ̀ ṣàṣẹ àwọn afẹsẹ̀ rìn náà ni. Má ṣe o ẹ̀gbọ́n mi. Kí ló mọ̀ pa lọ́ọ̀fù? Mo sọ pé ọmọ fẹ́ relocate wá sí Nàìjíríà nítorí tèmi ẹ̀dẹ̀ pariwo gbogbo yín dẹ̀ scream. Why? Ṣé mi ò mọ̀ pé tí mo ṣe ni? It is my future, it is my life. Ẹ̀gbọ́n mi, ẹ wo ibi tí obìnrin bá ń dé. Níbo láyé lọ? Níbo láyé yìí rè o? Níbo láyé yìí lọ o?